ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lálójú ara ìsọnù lọ́kọ́lọ́kọ́ òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn. Adóni má gbẹ̀jẹ́ Adóni má sírèkún o onínúure tí ń dógò méjì pọ̀. Adóni láyìí pọ̀ padà olórúkọ apèsẹ́nu roboto ajagun òbò láì fi tí wọ́n ṣe. Àpẹẹrẹ tí rúgbọ́ irun mọ́lẹ̀ òbò òòṣà tígùnì tòjó tẹrun múnúmúnú adùn oko tí ń ṣọkọ òbò pẹ́tẹ́kì ẹ bá mi pè é olórúkọ àpèkùdùbọ̀ ẹnu dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn. Làfúnkẹ́ onípẹ́pẹ́yẹ sọnù. Lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn. Àmútọ̀run wá ládé oko ògbóǹtarìgì ọkùn ẹ̀kọ́ òbò aṣọdẹ òbò láìlọ àtùpà olómi funfun báláwú tí mo bò tútù àdá tí roko òbò ṣìlólò bá lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó kù lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn. Adóni má gbẹ̀jẹ́ Adóni má sírèkún o onínúure tí ń dógò méjì pọ̀. Adóni láyìí pọ̀ padà olórúkọ apèsẹ́nu roboto ajagun òbò láì fi tí wọ́n ṣe. Àparí tí rúgbọ́ irun mọ́lẹ̀ òbò òòṣà tígùnì tòjó tẹrun múnúmúnú adùn oko tí ṣọkọ òbò pẹ́tẹ́kì ẹ bá mi pè é olórúkọ àpèkùrùbọ̀ ẹnu lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn dání kí ni ó fún lójú ara ìsọnù okólókó òbòlòbò ẹ pè wọ́n lórúkọ wọn. Ṣèkírè mi dé tí kúkúrú ògbónú fúnkẹ́ ọ̀jàjà kiri jàjàjà adé orí òbò. Ìbàrẹ̀ o ni mo ṣe o ẹjọ́ ojú mi ṣe akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ẹ káàsán ẹ kú dédé wòye gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Olóyinka TNT ṣe dáadáa ni mo bá yín orin tí mo feature Portable nìyẹn bọ́ orin yẹn mo máa tún ṣe because tí n bá play ẹ̀ nígbà míì copyright ó máa rò bóyá òun ló ní èmi dẹ̀ ni mo lórin mi so máa lọ tún ṣe máa lọ ṣe lórí style mi tí má tẹ̀ fẹ́ fi ṣe hip hop gan máa ṣe pẹ̀lú style mi pẹ̀lú ohùn mi ṣé dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí abala ètò yìí ẹ rí nǹkan tí mo gbé síbẹ̀ ẹ̀yin ọkùnrin kan kí ló máa ń ṣe yí tẹ̀ kí n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ ní okó kékeré ẹ máa wá fùrọ̀ ńlá mò ń bọ̀ lórí yẹn mo drop kinní kan sí ìta ní àárọ̀ yìí torí awuyewuye kan tó lọ lórí social media nípa bóyá tí ọkọ èèyàn tíyàwó èèyàn bá ń kọ́lé síta kọ́kọ́ lọ fẹ́yàwó mi nǹkankan wọ́n gbé kinní yẹn wá bá mi mo dẹ̀ rí pé ó ń fa gbọ́n mi sí omi ò tó mo wá ṣàlàyé àwọn kan wá ń sọ wípé ó dangerous o kí ìyàwó tó bá lọ fẹ́ ọkọ tó bá lọ kọ́lé síta kí ló mean kò ń ṣe gbogbo obìnrin ló lè gbé nǹkan rẹ̀ ṣe kó sọ fún ọkùnrin àwọn ọkùnrin kan wà wọ́n wà allergic to nǹkan rẹ̀ tí obìnrin bá ń ṣe kò ń ṣe gbogbo obìnrin ọkùnrin tí ìyàwó ẹ̀ máa lọ tìtorí pé bóyá ó ń kọ́lé síta
tó máa lọ fẹ́ ìyàwó mi á jẹ́ ọkùnrin tó jẹ́ wípé ó dáa. Àwọn ọkùnrin kan wà bá ṣe lọ́kùnrin burú tó yà, àwọn ọkùnrin kan wà tó máa assist ìyàwó wọn, tó dẹ̀ máa help success ìyàwó wọn, tó jẹ́ pé kíyàwó wọn tó gbé gbá báyìí wọ́n ti bá fi ọmọ rí ẹ̀dẹ́. Kíyàwó wọn bá fẹ́ tó bá nànà kùnà gan, àwọn náà máa fún lọ́rùn pé irọ́ òun láti dè nǹkan mọ́lẹ̀, òun láti ṣe nǹkan mọ́lẹ̀, òun láti ṣe nǹkan báyìí. Wọ́n máa assist ẹ̀ tó bá break gan, tó bá dé àárín méjì tí ò lè ṣiṣẹ́ yẹn mọ́, àwọn gan náà máa ní yá gbà lọ ra cement, lọ ra block, lọ ra yẹ̀pẹ̀, lọ continue ilé yẹn. Wọ́n dẹ̀ ń ṣe kì í ṣe pé torí pé kò ṣe pé bóyá nítorí pé wọ́n fẹ́ get nǹkan kan bẹ̀. Ọlọ́run kò fi oore yẹn sí wọn lọ́kàn. Wọ́n ti believe pé gbogbo nǹkan tíyàwó àwọn bá ní àti nǹkan táwọn bá ní àwọn ọmọ àwọn ló ní. Bí ìyàwó náà ṣe ń believe pé ọmọ òun ló ní nǹkan tí ọkọ òun bá ṣe, irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ń believe pé ìyàwó àwọn ọmọ àwọn làwọn ń ṣe nǹkan fún. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí obìnrin bá fẹ́ ṣe nǹkan tó wá fi pamọ́ fún wọn, tọkọ wọn bá fẹ́ ìyàwó kò léèwọ̀. Bẹ́ẹ̀ ọkùnrin tó jẹ́ wípé elénìní ni kì í fẹ́ kóbìnrin dìde. Tóbìnrin bá ti ń dìde báyìí ìbànújẹ́ ni. Of course obìnrin yẹn gan ò lè fi nǹkan, ó máa fi nǹkan pamọ́ fún. Torí tí ò bá fi nǹkan pamọ́ fún, ó lè jẹ́ pé ibẹ̀ ni ilé ẹ̀ ti máa bẹ̀rẹ̀ sí ní dàrú. The moment ọkùnrin yẹn bá ti mọ̀ báyìí, ó máa gbé ilé yẹn gbóná fóbìnrin yẹn ni. So obìnrin bẹ́ẹ̀ kò ní lè ṣe nǹkan kó jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀. Ní ti ọmọ náà, àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé tí wọ́n bá ń bínú síyàwó wọn, wọ́n máa ń take it up lórí ọmọ. Nǹkan tọ́mọ ṣe ní kékeré tó yẹ kó ra fi kó bá wí, wọ́n á nà débi wípé wọ́n nínà tán nà yẹn wọ́n fẹ́ fi ìyàwó wọn níràn ni o, wọ́n fẹ́ kí ìyàwó wọn sọ̀rọ̀ ni o. Of course ẹni tó bá dẹ̀ bímọ ojú ẹ̀ ò ní gbà kán lu ọmọ ẹ̀ nílùú àlùkì, because ó mọ̀ wípé at the end of the day òun náà ló máa face problem ẹ̀. So irú obìnrin yẹn kò ní fi ọmọ ẹ̀ lẹ̀ kí ọkùnrin kó bá wí anyhow, torí àwọn ọkùnrin kan wà tẹ́ pé ìbá ọmọ wí bẹ́ kí ọmọ kó kú ni. So kò ṣe gbogbo nǹkan téèyàn bá ń ṣe tóbìnrin bá ń ṣe nígbà míì ló lè fi wọn ọkùnrin. Ó depend lórí irú ọkùnrin tí ó bá jẹ́. Ó ní oúnjẹ ṣíṣe. Ara àwọn ọkùnrin míì tó yẹ kó tí ìyàwó wọn bá lọ síbi iṣẹ́, wọ́n á ṣe oúnjẹ lẹ̀ fún, torí wọ́n mọ̀ pé iṣẹ́ ẹ̀ le, iṣẹ́ ẹ̀ lágbára. Wọ́n á tẹ̀ tún wé sínú aṣọ, wọ́n á ṣe lẹ̀ fún. Ara àwọn ọkùnrin tó ń ṣe bẹ́ẹ̀, èmi rọ́kùnrin ṣe bẹ́ẹ̀ fún mi. Tó máa ṣe oúnjẹ á dẹ̀ wé sínú abọ́, á gbélẹ̀ fún. Ara àwọn ọkùnrin tó ń ṣe bẹ́ẹ̀. Adẹ̀rẹ̀ àwọn ọkùnrin tẹ́ pé kò sí bí ìyàwó yẹn bá ń kú lọ báyìí, ó máa dá iná yẹn ni. Well, tó bá jẹ́ pé nǹkan tọ́kọ ẹ fẹ́ nìyẹn, wàá máa fi àyè sílẹ̀ láti máa faradà, láti máa dáná fún ni. Torí àwọn ọkùnrin kan wà tẹ́ pé fìtínọ́tì ni wọ́n. So ọkùnrin lè lọ tìtorí ẹ̀ pé bí ìyàwó ò dáná fóun dáadáa, ó lè fẹ́, mi fi pé yẹn jẹ́ nǹkan tó jẹ́ kí ọkùnrin tìtorí ẹ̀ lọ fẹ́ ìyàwó mi. Mi ò feel bẹ́ẹ̀. Bọ̀ pé o gbóbò sílẹ̀ fún, ó lè fẹ́ ìyàwó mi. Tó bá jẹ́ wípé o ní cause, o dẹ̀ ní justification láti má gbóbò fún. Bẹ́ẹ̀ nígbà míì tó bá make obìnrin happy, tó tọ́jú ẹ̀, tó ń make ẹ̀ sad, tó ń bá tẹ̀ emotionally, obú ẹ̀ ò ní lè. Bó bá ń dogan wàá máa do bí agbẹ́gilére ni. But obìnrin tí o bá make happy, tó ń ṣe ẹ̀tọ́ ẹ lójú méjèèjì, ṣùgbọ́n tó wá kú ti ẹ̀tọ́ tiẹ̀, tó ń fi ẹ̀tọ́ tiẹ̀ dùn ẹ́, tó bá fẹ́ yàwó mi ilé kò léèwọ̀. So gbogbo ọ̀rọ̀ pẹ̀ lálàyé ni. Ẹ̀yin ọkùnrin tí obìnrin bá ń fi nǹkan pamọ́ fún, báwo lo ọkùnrin yẹn gan ṣe jẹ́? Nígbà míì obìnrin lè máa fi nǹkan pamọ́ fọ́kọ ẹ̀ tó bá rí pé ọkọ òun ò dìde. Nígbà tèmi ń travel tí mo ti lọ káàkiri, ó tó stage kan ara mi ò gbà mọ́. Mo wò pé ìwọ Ọlọ́run, ṣé wọn ní máa sọ mí lẹ́nu pé èmi nìkan ni mò ń travel out all the time, àtàwọn ọmọ pé ọkọ mi ò lọ. Mo ṣe visa ìlú fọ́kọ mi, mo ṣe America, mo ṣe London, mo ṣe South Africa. Visa 3 ni mo gbà fún lẹ́ẹ̀kan náà. Nígbà tí mo rí pé ó máa dìsọ lẹ́nu pé mo ní opportunity, èmi máa work in embassy ni, wọn dẹ̀ ní refuse mi torí iṣẹ́ tí mò ń ṣe, wọn ní refuse family mi náà. So mo wá wò pé ṣé àwọn èèyàn ní máa sọ mí lẹ́nu pé èmi nìkan ni mò ń travel, ọkọ ẹ̀ ò lọ. Mo ṣe visa ìlú 3 fún lẹ́ẹ̀kan náà, mo dẹ̀ make sure pé ó lọ ó bọ̀. Mo make sure pé ó lọ. So ìgbà míì tí tọkọ wa ò bá ní, a lè assist ẹ, because tó bá ní tí o assist ọkọ ẹ tó dá sí ẹ,
ó bá yá nǹkan tó níyẹn ayé á fi bú ẹ pé kí làlámọ̀rí o ní ọkọ ẹ̀ rùn pa, kí làlámọ̀rí pé o ní ọkọ ẹ̀ ń ráre ó ń jìyà, bẹ́ẹ̀ ọkọ tó dẹ̀ dá sí ẹ tó fi ẹ́ lọ́kàn balẹ̀ kí ló ní ṣe fún. Èmi ṣe visa ìlú 3 lẹ́ẹ̀kan náà fún pé kò dá kó jẹ́ pé mi nìkan, èmi dẹ̀ kẹ́rẹ́ mo ti travel mo ti lọ káàkiri mọ́ pé kò ní dá o, kí ni ká ti gbọ́, mo dẹ̀ ṣe fún. So irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ní lọ́wọ́ tí ọkọ ẹ̀ dẹ̀ dá sí ẹ, even tọ́kọ ẹ̀ ò bá dá sí ẹ tó bá jọ̀rọ̀ visa ṣe fún, torí tó bá ṣe fún àwọn ará àta ò ní mọ̀ pé kò dá sí ẹ, ìwọ ló máa mọ̀ pé kò dá sí ẹ. Ọ̀rọ̀ visa ò dẹ̀ kì í ṣe pé bí ọ̀rọ̀ wọn ń kọ́lé, so ṣebí kó travel lọ kó bọ̀ ni, ṣe fún. Torí tó bá ṣe, èèyàn mélòó ló fẹ́ sọ pé ìwọ ẹ̀ ò dá, nǹkan ò dá, nǹkan kan ò dá ló ṣe. Èmi tẹ̀ tún bẹ ọkùnrin ṣe visa fún ni. I am telling you, ìlú 3 ni mo gbà pọ̀, mo dẹ̀ make sure pé ó dẹ̀ lọ lórí flight, in fact business class gan ló fly, because nígbà yẹn mo ń ṣiṣẹ́ pẹ̀lú airline. So tó bá máa travel wàá lọ ní class tó bá fẹ́ travel lé lórí tí mò ń ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn colleague mi máa wà on board, mímí tí ẹ̀ sí bẹ̀, treatment tó máa fún tí bá wà ń bẹ̀ náà máa fún. So wàá ṣe fún, bọ̀ pé àwọn ọ̀rọ̀ bí ilé tọkùn, èmi á advice wọ obìnrin tó o bá ti fẹ́ ilé ẹ̀ kí ilé ẹ̀ dúró, tó o bá ti fẹ́ kí ilé ẹ̀ kó bàjẹ́, tó bá ti rírú ọkùnrin tó ní wípé ọkùnrin kẹ́ni má ní ni, ọkùnrin kéèyàn má ní lọ síwájú ni, ọkùnrin tí ò kì í fẹ́ kéèyàn gòkè ni, tó bá ṣàwọn nǹkan kan wàá fi pamọ́. Torí tó o bá fi pamọ́, that will be the beginning of the downfall of your home, because ọkùnrin ò ní lè gbà á dẹ̀ máa fìtìná tiẹ̀ débi pé ilé yẹn máa pàpà túká ni, kò sígbà tí ò ní mọ̀, tó bá yá ó máa mọ̀, tọ́nà ló máa mọ̀, bọ́ tó bá mọ̀ nígbà tí ò yẹ kó mọ̀, o lè àdáwọ́lé tó dáwọ́lé yẹn ó lè má yọrí sí rere, o lè má lẹ́mi parí ẹ̀, ìdààmú wàhálà gan lè má jẹ́ kó rojú ráyè parí ẹ̀ tó bá mọ̀ nígbà tí ò yẹ kó mọ̀. Imagine ó ṣe foundation lé òun kọ lọ, ọkọ mọ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbé ẹlẹ́mìí gbóná, bó bá jẹ́ tó wà spiritual ó bẹ̀rẹ̀ sí ní kó ṣẹ́tì ẹ̀, ó ní rojú ráyè complete ilé tó ń kọ́. Bẹ́ẹ̀ tó bá ń kọ́ tó mọ̀ pé ọkọ tó máa gbé ẹlẹ́mìí gbóná tó máa dalí ẹrú ni, òun kọ́ lọ́wọ́ ó gbé ẹlẹ́mìí gbóná ó dalí ẹrú ó tiẹ̀ síta, ó níbi tó fẹ́ kó lọ, ṣé ayé ò ní papà bàjẹ́. Bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ti wá kọ́ débi tẹ́ pé tó bá wá mọ̀ tó gbé ẹlẹ́mìí gbóná tó da ẹrù ẹ síta, wàá lè kó lọ sínú ilé tó kọ́, ó bẹ́tà. So ìgbà tí ò yẹ kó mọ̀, a mọ̀ pé kò dáa. Bẹ́ẹ̀ nígbà tọkùnrin bá fẹ́ kọ́lé tó bá fìtìná tiẹ̀ tó ní pé kò fòkó nìṣó, tó wà rí lé yẹ kọ́ tílé ò dẹ̀ ṣe gbé, ó dẹ̀ ti stop, kò dẹ̀ wá ní trust ẹ mọ́, kò ní fi ẹ́ lọ́kàn balẹ̀ mọ́. So kò ń ṣe gbogbo nǹkan tí obìnrin bá ń ṣe nígbà míì ló lè sọ fọkùnrin àfọkùnrin tó bá dáa. Excuse me. Àfọkùnrin tó bá ń support obìnrin, àfọkùnrin tínú ẹ bá ń dùn sí ire ayọ̀ àti ìgbéga obìnrin. Bẹ́ẹ̀ ọkùnrin tínú ẹ ò bá dùn sí ire ayọ̀ obìnrin, farabalẹ̀ kó o ṣe ire ayọ̀ yẹn tán. Tínú ẹ tí ó bá wá di wípé ó wá gbọ́, wàá mọ̀ pé onílé tó fẹ́ lọ kó sí. Bẹ́ẹ̀ kò ní wà wise kó wá lọ sọ fún nígbà tí ò ní jẹ́ kó fọkàn balẹ̀ ṣe nǹkan tó ń ṣe tán, ṣó fẹ́ lọ kó síta ni. Owó tó yẹ kó lọ dà sórí ilé kó kọ́, wàá tún lọ fi gbalé, tówó yẹn bá tán kọ́, ilé rẹ̀ ò kọ́ tán. So ó depend lórí ọkùnrin tí wọ́n bá fẹ́. Bẹ́ẹ̀ tí ọkùnrin bá wá dá sí ẹ tó wá lọ fi irú nǹkan báyẹn pamọ́ fún, tó bá fẹ́ yàwó mi kò léèwọ̀, tó bá fẹ́ yàwó mi kò léèwọ̀. Bọ̀ tí ò bá ti dá sí ẹ, mò ń sọ kò yẹ kó mọ̀. Tí ọkùnrin bá ti jẹ́ ẹni tó yẹ pé ó máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹ látàrí ọmọ, àbó máa ń lu ọmọ nílùkulù kó lè sọ̀rọ̀, tó bá fẹ́ lu ọmọ ẹ wàá dúró síbẹ̀ ni. Tó bá ti rí pé ó ti ń lu ọmọ ẹ nílùú ìlú bàrá, ìlú kó kú kó sọ̀rọ̀, wàá bọ́ sáàrin wàá gbọmọ ẹ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ. Wàá bọ́ sáàrin wàá gbọmọ ẹ lọ́wọ́ ẹ̀. Tó bá ti rí pé ọkùnrin tó yẹ pé ó máa ń fọ̀rọ̀ ránṣẹ́ sí ẹ látàrí ọmọ ìyá aláṣẹ́wó kìnnìkan, tó bá ti fẹ́ sọ̀rọ̀ sọmọ ẹ, wàá wà ń bẹ̀, ò ní dá sí. Ṣùgbọ́n tó bá ti ń kọjá ààyè tó yẹ kéèyàn máa sọ sí ọmọ, wàá dá sí. Ìyẹn gbọ́ tìta òjòkó. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ọba, ẹ̀yin tẹ́ bá ń follow mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mi ì sọ pé àwọn ọba wa ò kì í ṣe nǹkan tí àṣemáṣe ń gbà mí, ẹ jẹ́ ká máa pọ́n àwọn ọba wa lé.
tẹ́ bá wo nǹkan tó wà ń ta tó ń fàjà yín sìn lára ìjà tí àwọn èèyàn ń jà sí ni pé wọ́n bú ọba wọn. Ẹ má jẹ́ ká máa mí ní àwọn ọba ò kì í pé àwọn kì í ṣàṣemáṣe gẹ́gẹ́ bí àwọn tó ń pọ̀ ọba wọn lé náà táwọn ọba wọn náà a lè sọ pé totally náà wà right. Tó bá ti ṣàṣemáṣe ẹ má jẹ́ ká máa bú wọn openly. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fadé wọn dé wọn lórí. Ẹ jẹ́ ká máa respect Ọlọ́run látara wọn. Ẹ jẹ́ ká máa ti ara wọn sin Ọlọ́run as long as tí ìyá àti bàbá ẹ ò bá lè tán bá bú ẹ àbí tí wọ́n bá ṣe àṣemáṣe sí ẹ tó jẹ́ pé o ò ní lè gbójú wò wọn kó o bú wọn níwájú wọn àti lẹ́yìn wọn àti ní gbangba. Ẹ jẹ́ ká máa wo àwọn ọba ìbí ìyá àti bàbá wa. Mi ní àwọn náà bí yín o bọ̀ ká kọ́ máa respect adé orí wọn tán bá ti ṣe nǹkan ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ sí wọn ẹ má jẹ́ ká máa bú wọn. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lánàá kíní yẹn mi ò lè get over it bọ́ ṣẹ́rí kíní yẹn má jẹ́ ká tanra wa ṣẹ́rí bá mi ò tí wọn ò tí face reality pa àwọn ti di ààrẹ àná. Bá mi ò tí gbà pa àwọn ti di ààrẹ àná. Bá mi ò tí wake up to that reality pa àwọn ò kì í ṣe president mọ́. Bá mi ò tí wake up to that reality wípé pé president Tinubu ni president ń sìn káti ẹ̀ wá láwọn ọba máa dọ̀bálẹ̀ fún president ṣé president ni bá mi ni. Bá mi ò ṣe president ààrẹ àná ni wọ́n. Kí ló dé táwọn wá fẹ́ gba glory president tèní. Bá ní bàbá Tinubu ló wà ń bẹ̀ sí tó ní wọn ò dọ̀bálẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé kò ní sọ bàbá yẹn ò ní sọ bẹ́ẹ̀ àti ẹ̀ sì gbọ́ yẹn bọ́ bàbá Tinubu kọ́ bá mi ní president ṣé president ni bá mi ni bá mi ò ṣe president mọ́ ààrẹ àná ni bọ́ bá mi ò tí wake up to that reality pé ààrẹ àná làwọn bá mi ò tí get over it bá mi ò tí mọ̀ pé Yorùbá mi ti di president bóyá a máa need àwọn èèyàn kan tó máa bá wa sọ fún bá mi pé bá mi ò ààrẹ àná ni yín ààrẹ yín ti di history ẹ ti become history ẹ kì í ṣe president mọ́ táwọn bàbá tiẹ̀ máa dọ̀bálẹ̀ fún president bá mi kì í ṣe ẹ̀yin torí ẹ kì í ṣe president mọ́ bàbá Tinubu ni president once a president is always a president but former president no máa sọ wọn ò ní sọ pé president wọn á ní former president no máa sọ former no máa sọ wọn ò ní àbí o rò pé mi mọ̀ nǹkan tí mo sọ former president no máa sọ wọn ò ní sọ pé the president wọn ò ní sọ tẹ́ bá rí pé kí wọ́n tó sú ẹ bàbá Tinubu in gan tí bá ń sọ̀rọ̀ àwọn èèyàn kí n refer sí wọn as president wọ́n sì máa ń sọ fún wọn pé wọ́n ṣe win election ni until you become a president no ma refer sí ẹ̀ president and once tó bá ti kúrò lórí oyè yẹn ó ti di ààrẹ àná nìyẹn so bá mi ò tí wake up to reality pé àwọn ti di ààrẹ àná so tó bá jẹ́ pé president tiẹ̀ ṣì wà ń bẹ̀ ni tó máa wá sọ pé èmi ni president kẹ́ dọ̀bálẹ̀ fún mi tó bá tiẹ̀ máa wá dọ̀bálẹ̀ bàbá mi ò kì í ṣe president mọ́ ààrẹ àná ni wọ́n ó yẹ kí wọ́n kàn wake up kí bá mi wake up to that reality pé ààrẹ àná làwọn àìmọye ààrẹ tó ti jẹ lẹ́yìn wọn kò sẹ́ni tó lè pè wọ́n sí kó ní àwọn ni president wọ́n máa ní ààrẹ àná ni wọ́n kí bá mi kí wọ́n wake up to that reality pé ààrẹ àná ni wọ́n kí bá mi má dẹ̀ máa ti ojú ọ̀gbẹ̀rì dáfánù ọ̀gbẹ̀rì làwa awo làwọn wọ́n dẹ̀ wá tójú àwọn ọ̀gbẹ̀rì dáfánù àti wípé bá mi ò lè get over that kíní n tó ṣẹlẹ̀ yẹn bá mi ò lè get over ẹ̀ ṣe mọ̀ pé bàbá Tinubu wọn ò ní godfather so wọn ò ní godfather kankan bá mi ò mú ìrò pé bá mi lè get over that pé bàbá yìí ò ní godfather kankan ṣe mọ̀ pé àwọn tá à ń wí ni ó ṣeé ṣe kí wọ́n jẹ́ kí bá mi sì jẹ́ godfather wọn so gbogbo orú nǹkan báyẹn náà yín èèyàn ẹ má bínú sí bá mi n tó ṣe bá mi tán fi sọ̀rọ̀ lánàá yẹn ó pọ̀ ẹ ronú jinlẹ̀ débi tó ń ṣe wọ́n n tó ṣe wọ́n pọ̀ tẹ́ bá rí presentation wọn gan àti body language wọn ẹ mọ̀ pé kì í ṣe àná yẹn gangan náà ń bínú sí ẹ mọ̀ pé bá mi ò lè get over kíní election yẹn bá mi ò tí get over ẹ̀ bó bí àbájáde ẹ̀ yẹn ṣe rí bá mi ó sì ń ya bá mi lẹ́nu wọn ò lè get over ẹ̀ so bá mi ò dẹ̀ fẹ́ gbà pé àwọn ààrẹ àná làwọn ò ń ṣe ààrẹ mọ́ àti ní ààrẹ tuntun tọ́lọ́ adẹ́jẹ́ kẹ́mi wọ́n gùn tí wọ́n dẹ̀ máa mú àwọn èèyàn nínú dùn
àti láàrẹ tuntun ààrẹ tuntun ló yẹ kó sọ irú ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ mọ̀ pé ààrẹ tuntun yẹn ò ní sọ bẹ́ẹ̀ tó bá tiẹ̀ dẹ̀ wá kó tiẹ̀ ní sọ ẹ má ní kò ní sọ kátẹ̀ wá lóun ní kó dọ̀bálẹ̀ bọ̀ bá mi ẹ̀ kì í ṣe ààrẹ tuntun mọ́ ààrẹ àná nìyí ẹ wake up to that reality bá mi pé ààrẹ àná nìyí ẹ má dẹ̀ bínú bí ètò àbájáde ìdìbò yẹn ṣe rí bó ṣe wọ Ọlọ́run ló ṣọlá torí pé mo rí pé kinní yẹn kò tí ì lè get over ẹ try láti get over it bá mi ẹ get over it bọ́lọ́run ṣe kọ́ ni Ọlọ́run ti sọ wípé ẹ̀yin nìkan kò ní jẹ́ ẹ̀yin nìkan lẹ máa jẹ́ Yorùbá tó máa jẹ́ ààrẹ ní kànnì yìí so bàbá mi ẹ get over election yẹn ẹ fọwọ́wọ́ Ọlọ́run ti ní kó ya bó ṣe máa yà ẹ dẹ̀ get over ẹ face reality wípé ẹ face reality wípé ààrẹ àná ni yín kò sí wọn ò lè rí fàásì ní ààrẹ mọ́ ààrẹ àná ni àti ní ààrẹ tuntun bí àwọn ọba bá tiẹ̀ máa dọ̀bálẹ̀ ààrẹ tuntun náà máa dọ̀bálẹ̀ fún ló máa gbà dọ̀bálẹ̀ àwọn ọba tuntun yẹn ò sí wọ́n bá wá wà tí àwọn ọba tuntun yẹn bá wà lábẹ́ ààrẹ tuntun ni wọ́n wà wọn ò sí lábẹ́ ààrẹ àná ààrẹ àná ni yín bá mi ẹ get over it ẹ face reality ẹ gbà bí result kìíní yẹn ṣe jáde mo mọ̀ pé kò easy ó bá ọ̀pọ̀lọpọ̀ láàbò ẹ gbà bẹ́ẹ̀ bó ṣe wọ Ọlọ́run ló ṣọlá bọ́lọ́run ṣe ni yóò ṣe jẹ́ ló ṣe jẹ́ yẹn ẹ wá gbà bẹ́ẹ̀ ẹ gbà pé ó ti rí bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ bá mi ẹ má máa tójú àwa ọ̀gbẹ̀rì dáfánù mọ́ níjọ́ mi kámbèlè té ààrẹ àná ni yín ò bá mi ẹ kì í ṣààrẹ tuntun mọ́ ẹ jẹ́ kí yẹn sink pé ààrẹ àná ni yín ẹ ń ṣààrẹ tuntun ìyẹn gbọ́ tìta ojókòó ẹ̀yin ọkùnrin kan kí ló máa ń ṣe yín ná nígbà tó bá rí jáńjálá bí ẹran orí ìrẹsì tó dẹ̀ mọ̀ wí àwọn oníjáńjálá yẹn máa ń lóko lábẹ́ nígbà tó bá rí mọ̀gìdì tó mọ̀ wípé gbogbo oko abẹ́ ikùn ti jẹ́ tí irú ìwọ máa béèrè àwọn onífùrọ̀ ńlá báwo ló ṣe fẹ́ dó fùrọ̀ ńlá number one àwọn onífùrọ̀ ńlá dọ́gì náà máa ń gbádùn dọ́gì làwọn onífùrọ̀ ńlá máa ń gbádùn bọ̀ oko tó bá lóko kékeré ó lè rí fùrọ̀ ńlá dó nígbà ẹ̀yin ará Ìbàdàn yìí ẹ̀yin yé kọjá yìí ṣé ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ dó fùrọ̀ ńlá ṣé ẹjọ́ ọmọ Àwórì ni abẹ́jọ́ ọmọ Ondo State abẹ́jọ́ ọmọ Èkìtì àwọn ọmọ Ìlọrin go gbọ́dọ̀ máa request fáwọn onífùrọ̀ ńlá torí àwọn yẹn máa ń daṣọ dóbò ni wọ́n máa daṣọ borí dóbò àwọn tó bá máa dó fùrọ̀ ńlá àwọn tó máa yọ ṣòkòtò sọnù tó máa yọ bùbá sọnù tí wọ́n pé wọ́n máa fojú àgbà wo fùrọ̀ tán fẹ́ dó wọ́n á fi ojú àgbà wo bí fùrọ̀ yẹn ṣe tóbi wọ́n á dẹ̀ máa fọwọ́ gbà báyìí wọ́n á máa gbà báyìí wọ́n á máa pèsè fún fùrọ̀ yẹn àwọn yẹn ló lè máa request fún fùrọ̀ ńlá kò ń ṣe àwọn adaṣọ dóbò ẹ̀yin aláàlọ́rin ẹ̀yin ará Ìbàdàn tẹ́ ẹ̀ mọ̀ bòdó afẹnudóbò ẹ̀yin ará Abẹ́òkúta tó jẹ́ wípé láfú ti jẹ gbogbo oko yìí tán àwọn nìkan lẹ lè fi lábò ẹ máa béèrè fún fùrọ̀ ńlá ṣérú yín ló yẹ kẹ́ máa béèrè fún fùrọ̀ ńlá dọ́gì ló lè dó fùrọ̀ ńlá kí dẹ̀ ni reason tí dọ́gì máa fi dó fùrọ̀ ńlá nítorí pé tó bá jẹ́ olóko kékeré tó wá fẹ́ dó ẹni tó ní fùrọ̀ ńlá tó lọ mú ńlá o ò ní lè sórí motion yẹn tó bá máa fi trust lẹ́ẹ̀mejì láti dọ́gì lẹ́yìn tó bá máa fi ṣe motion lẹ́ẹ̀mejì oko máa yọ̀ bọ́lẹ̀ ni oko yẹn ò ní lè bó ṣe lè set ẹ̀ tó máa wọlé tó máa bọ̀ tó bá jẹ́ olóko kékeré tó wá fẹ́ dó ẹni tó ní fùrọ̀ ńlá bó ṣe máa lọ bó ṣe máa bọ̀ tó bá máa fi bọ̀ lẹ́ẹ̀mejì oko yẹn máa yọ̀ bọ́lẹ̀ ni kò lè gbé dúró mọ́ ó dàbí ẹni tó ní oko kékeré tó ní adé orí oko kékeré tó lóun fẹ́ lọ dó ẹni tó tínrín ṣe mọ̀ pé béèyàn bá tínrín òbú ẹ̀ máa ń jì wọnú àwọn tó lóko kékeré tó bá fẹ́ request fún tó bá ní oko kékeré tí adé orí oko ẹ̀ rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ òun ní fùrọ̀ ńlá tó bá máa dó gan òun ló máa dó ẹ látòkè òun ló máa sẹ́ẹ̀tì òbú ẹ̀ sórí adé orí oko ẹ̀ irú àwọn tó ní fùrọ̀ ńlá
tí wọ́n wá fẹ́ dó adé orí oko tó tóbi fùrọ̀ ńlá ní ẹnu òbò fùrọ̀ àwọn tó máa ń ní ìdí ńlá yẹn tó máa ń tóbi ní ẹnu ẹ̀ ní ojú òbò yẹn ọ̀rá máa ń pọ̀ ńbẹ̀ ó máa ń full ó máa ń dàbí dunlop ni ó máa ń ṣe fúkẹ̀fúkẹ̀ bíi dunlop tírú àwọn yẹn bá jókòó sórí adé orí oko òbò wọn máa ń grip orí adé orí oko ni òbò wọn máa grip ibi gland yẹn ṣe mọ̀ pé gland ní adé orí oko yẹn òbò wọn máa grip ẹ̀ ibi sensitive part yẹn tó bá mọ ìwọ tó ní fùrọ̀ ńlá tó nídìí ńlá tó ní fùrọ̀ ńlá tó sanra síbi ìdí tó bá gbé ara ẹ̀ sí orí adé orí oko ó máa grip ẹ̀ ni tó bá mọ̀ lò ìwọ ló máa balance ló máa jókòó wàá fi ẹsẹ̀ kan sílẹ̀ wàá fẹsẹ̀ kan sókè wàá wá balance wàá jókòó sí ó máa grip ẹ̀ báyìí a máa lọ a máa bọ̀ but ẹni tí ò ní fùrọ̀ ńlá tó rọra rí pẹrẹsẹ tó rí pẹrẹbẹ àwọn yẹn ò gbúdọ̀ máa aim fún adé orí oko irú àwọn yẹn ló yẹ kẹ́yìn olóko ẹ̀yin ará Ìbàdàn afẹnudóbò máa wá àbí ẹ̀yin ará àwọn tó máa ń daṣọ bo obìnrin dó yẹn àwọn onítìjú mi èèyàn tí ń rìn ní kẹ́ máa wá bọ̀ ṣe rí ẹni tó bá ní fùrọ̀ ńlá ìwọ tó olóko kékeré ṣé wọ́n yẹn jẹ́ ipò kíá ni àbójẹ́ àwọn ọmọ Àwórì àbójọ́ ọmọ Èkìtì ọjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn oko tó lè dó fùrọ̀ ńlá àwọn ìlú tó wà nìyẹn àwọn ìpókíà ìpókìmẹkùn àwọn adógidálu àwọn Àwórì nìyẹn àwọn ọmọ Èkìtì àwọn ọmọ Ondo state Ògbómọ̀ṣọ́ Ọ̀ṣun àwọn ló yẹ kó máa wá onífùrọ̀ ńlá torí irú àwọn yẹn tó kó wọn ò bá tiẹ̀ ní adé lórí oko wọn máa ń tóbi wọ́n lè dó fún ẹni tó bá ní fùrọ̀ ńlá kò lè gbádùn òbò lójú ẹ̀ níwájú àtẹ̀yìn ló ti máa dó wọn irú àwọn yẹn àtẹ̀yìn ló ti máa dó wọn bẹ́ẹ̀ irú ẹ̀yin tẹ́ ẹ lóko kékeré tẹ́ ẹ ní táṣẹ́rẹ́ oko ẹ ló máa wá àwọn tídìí wọn rí pẹrẹsẹ àwọn onídìí portable àwọn onídìí kínkìn àwọn onídìí kékèké torí pé number one wọn ò ní ọ̀rá tó lè grip adé orí oko nínú òbò àwọn onífùrọ̀ ńlá yẹn ni ojú òbò wọn ó máa ń dàbí full up níbi scallopy ló ṣe máa ń rí ó máa ń gbé nípele ni àwọn tó ní fùrọ̀ ńlá yẹn tó bá grip adé orí oko báyìí ó máa dàbí ìgbà tí ìgbín tẹnumọ́gi tó gùn ni tó bá wá balance dáadáa tó ń mọ bọ́n ṣe ń trust dáadáa ìwọ tí wọ́n ń dó ádàbẹ́ nípo fẹ́ wọ wèrè ni but tó bá wá sórí àwọn tó lóko kékeré tó wá fẹ́ dó àwọn tó tóbi o lè dó wọn láti wájú nítorí okú ẹ̀ ò ní rìnrìn àjò kò ní wọlé o bẹ̀ sórí idọ̀ wọn tó bá ń fi okó ro idọ̀ wọn á máa gbádùn ẹ̀ but àwọn tó ní okó tó gùn tí ò ládé lórí ẹ lọ máa irú ẹ̀yin ará ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin ọmọ ìlú wo ló tiẹ̀ tún ṣe pé kinní yẹn náà àwọn ọmọ ìlú kéékèèké yẹn ẹ̀yin yẹn ẹ lè dóbò láti wájú ẹ lè wá àwọn tó tínrín àwọn yẹn ni kẹ́ máa wá bọ̀ ìwọ tó ní oko táṣẹ́rẹ́ ṣó fẹ́ para ẹni wàá kọ̀ máa fìyà jẹ òbò irú yín lẹ máa dóbò àwọn ègún náà ń dóbò dáadáa àwọn ègún náà àwọn yẹn lè tẹ̀ máa request fún fùrọ̀ ńlá bọ̀ ẹ̀yin ará ẹ̀yin afẹnudóbò ẹ̀yin ọmọ Abẹ́òkúta onílá fún ẹ má máa request fún fùrọ̀ ńlá lójú mi irú ẹ̀yin Abẹ́òkúta tẹ̀ lè rò fún ẹ̀fọ́ lọ́yàn ńlá torí àwọn tí yín bí àwọn ejò yẹn gbogbo àlùbáríkà tó wà lára oko yín tí dáfú ti pa orí àwọn lọ́lọ́run kò sí fún yín ẹ̀yin lè lá òbò ẹ lè lá òbò kí orísun òbò kó gbẹ ẹ lè lá òbò kí gbogbo Bartholin gland tó wà nínú òbò kó gbẹ ẹ lè lá òbò kí mucosa tó wà nínú òbò kó má ṣiṣẹ́ mọ́ ẹ̀yin ará Abẹ́òkúta agbára tó wà lórí oko yín tọ́lọ́run gbà kúrò lórí oko yín látàrí láfú orí àwọn ló kó sí fún yín ẹ̀yin afẹnulá Bartholin gbẹ ni ẹ fẹnulá mucosa òbò á gbẹ bọ̀ṣẹ́ rí ẹ̀yin ará Ìbàdàn tẹ mọ̀ fẹnulóbò ẹ lọ máa wá àwọn tídìí wọn rí pẹrẹsẹ tó jẹ́ wípé kìkìdá egun ló wà nínú òbò wọn àti láti ẹnu ọ̀nà òbò wọn kò sọ́ra irú yín oko yín inú òbò tẹ́ bá wà ló máa mú oko yín le oko yín ò kì í ṣe kò fúnra ẹ̀ kò lè ṣe àjò kò lè fúnra ẹ̀ ṣe ọdẹ òbò ẹ̀yin lẹ máa fokó wá òbò kiri ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ bá ti dúró sínú òbò irú ẹ̀yin afẹnudóbò yẹn àtẹ̀yin tí láfú ti ba ayé oko yín jẹ́ yẹn ẹ bá ti wọnú òbò báyìí lẹ́ǹkan méjì ní ìṣẹ́jú méjì ní ẹ̀ tí ẹ̀ ní dámira ó máa rọ̀ fúnra ẹ̀ ni
okó yẹn máa rọ̀ fúnra ẹ̀ ni. Bẹ̀ tí ọkùnrin bá ti ní okó kékeré, o ò gbúdọ̀ máa wá onífùrọ̀ ńlá. Tó bá lọ ń do onífùrọ̀ ńlá, ò ń short change wọn ni. Wọn ò lè gbádùn okó yẹn. Because àti do onífùrọ̀ ńlá kó gbádùn ẹ̀, àtẹ̀yìn ló ti máa do. Nítorí òbò ẹni tó bá tóbi, òbò wọn máa ń sọ̀kalẹ̀. Òbò wọn máa ń wà ó máa ń close mọ́ ojú ìwò ìdí wọn. So o ní láti gbé wọn látẹ̀yìn kó o rí ojú ibi tó fẹ́ fokó sí. Àìjẹ́bẹ̀ wá lọ mistakenly kó okó sínú fùrọ̀ wọn. Torí gbogbo wọn ṣe máa ń full. Gbogbo wọn ṣe máa ń full. O lè má fẹ́ tètè dá ojú òbò yàtọ̀ sí ojú fùrọ̀ ìdí tààrà. Tó bá fẹ́ dó wọn ní ojú gan, ìwọ kọ́ ni kó sùn lé wọn. Nítorí ẹ̀ tó bá ti mọ̀ pé o ní adé orí okó, àwọn ló máa ní kó dó ẹ. Nítorí pé ọ̀rá àti gbogbo full up tó wà níbi ojú òbò wọn, wọ́n lè fi grip okó. Tó bá dẹ̀ tí irú wọn yẹn, òbò wọn máa ń fa òbò wọn tó bò wọn bá wọlé, ẹni tó ní okó ńlá tó bá ń dó wọn látẹ̀yìn, òbò wọn máa ń sọ̀k okó ni. Òbò àwọn tó ní fùrọ̀ ńlá yẹn, òbò wọn máa ń sọ̀k okó. Ṣé wá rí bí ara okó? Torí fùrọ̀ ńlá tí wọ́n nìyẹn, ṣe mọ̀ ó máa rí báyìí. Tó bá ti fi okó sínú òbò látẹ̀yìn tó ti wọlé, fùrọ̀ wọn yẹn ó máa dáàbò bo okó yẹn ni. Tó bá tún wá ń bọ̀ níta, á tún ṣí báyìí. So bó ṣe ń ṣí yẹn, ṣe rí gbogbo tightness yẹn, ó máa ń suck àtọ̀ jáde nínú okó ni. Ẹni tí ò bá dẹ̀ ní okó gidi lọ́wọ́ kò lè rí bẹ́ẹ̀. Òun ló fi máa dàbẹ́ ni pé obìnrin mi á lóun sanra. Lóun ò gbádùn okó ọkọ ẹ̀. Tó bá sanra, tí okó ọkọ ẹ̀ bá kéré, tó bá ń dó ẹ láti wájú látẹ̀yìn dọ̀la, o ò lè gbádùn ẹ̀. Ìwọ gangan ló láti máa do most of the time lókè. Nítorí àṣẹ kan wà nínú òbò ẹ, ìwọ tó sanra. Àṣẹ ọ̀rá ni. Àṣẹ Dunlop ni. Àṣẹ Dunlop yẹn tó bá mọ̀ lò dáadáa láti lè jókòó sí orí okó àbí láti lè do okó látòkè. Àṣẹ Dunlop yẹn tó bá mọ̀ ṣe dáadáa, wàá do okó yẹn, o ò ní feel pé bí àwọn ò do ẹ dáadáa. Bò tó bá dẹ̀ jẹ́ wípé wọ́n fẹ́ do ẹ látẹ̀yìn ni, àṣẹ Dunlop yẹn náà ló máa suck àtọ̀ jáde nínú okó ọkọ ẹ̀. So ìwọ tó bá ní ọkọ tó sanra tó ní fùrọ̀ dáadáa, tí okó ọkọ ẹ̀ kéré, má máa jẹ́ kó do ẹ látẹ̀yìn. Doggies àti iwájú ni. Ìsídà wọ́n ti bẹ̀rẹ̀, ṣé wọ́n ń flag ẹ ni? Ìsídà kó sùn sílẹ̀ kó do ẹ, àbí kó do láti òkè kó jókòó kó balance. Ìjọ kan máa wá experiment bó ṣe ń balance orí okó. Oríṣiríṣi ọ̀nà náà fi ń balance orí okó. O lè kó ẹsẹ̀ méjèèjì kó balance orí okó lókè báyìí, kí ẹsẹ̀ méjèèjì wà lórí bed kó balance orí ẹ̀. O dẹ̀ lè fi ẹsẹ̀ kan sílẹ̀ kí ẹsẹ̀ kọ bí V báyìí, kó fi ẹsẹ̀ kan sílẹ̀ lẹ̀, kó gbẹ́sẹ̀ kan sórí bed kó balance orí okó. So oríṣiríṣi ọ̀nà náà fi máa ń balance okó. Bó ṣe orí ìwọ tó sanra tó onífùrọ̀ ńlá tí ọkọ ẹ ní adé orí okó, tó bá fẹ́ balance, wà kẹ́sẹ̀ méjèèjì sókè báyìí, wà balance. Tó bá fẹ́ ṣe wípé kí ọkùnrin yẹn kó gbàgbé orúkọ ìyá àti bàbá ẹ̀, kó máa bèrè surname ẹ̀, kó sọ pé òun ò rántí mọ́, wà gbé ẹsẹ̀ kan sílẹ̀, wà gbé ẹsẹ̀ kan sókè. So òbò á rí báyìí. Bó ṣe máa rí nìyẹn. Tó bá ní fùrọ̀ ńlá tó dó ọkùnrin bẹ́ẹ̀, sórí àwọn agbára foam, agbára scallop tó wà nínú òbò ẹ̀ tó lò sórí okó yẹn, ọkùnrin yẹn ó máa hard kó tó lọ dó òbò gbígbẹ. Tó bá dẹ̀ jẹ́ látẹ̀yìn náà ni, ó ní bí wọ́n ṣe máa ń do, ó ní bó ṣe sẹ́yìn, ó ní bó ṣe máa ru ìdí yẹn sẹ́yìn, o ò ní dúró. Kí ló dé tẹ̀? Ṣé ń flash ẹ ní àbí? Èmi ò ń gbà pé wọ́n ń flag show mi o. Mi kì í gbà pé wọ́n ń flag ẹ o. Torí pé mi ò kí ń búyàn, mi ì dẹ̀ ń jà. So kí ni àwọn èèyàn máa flag show mi fún? Kí ló dé tó máa flag ẹ? Ẹ máa share, kẹ́ máa tẹ love and like. Ẹ máa share náà kí n tó continue. Torí bóyá wọ́n flag ẹ, bóyá network dẹ̀ ni. Ẹ máa share lọ kẹ́ dẹ̀ máa flag ẹ. Sorry. Ẹ máa share lọ kẹ́ máa tẹ like. So ẹni tó bá ní fùrọ̀ ńlá, tó bá fẹ́ dó ẹ látẹ̀yìn, most of the time, láti jẹ́ kí ọkùnrin kó gbádùn fùrọ̀ yẹn, láti make use fùrọ̀ yẹn dáadáa, ó dáa tó bá fẹ́ kúnlẹ̀
má kúnlẹ̀ sórí ibi tó bá hard jù anywhere tó bá fẹ́ kúnlẹ̀ sí tó bá hard gbé pillow sí kó kúnlẹ̀ sí or kó kúnlẹ̀ sí orí bed má kúnlẹ̀ straight wàá kúnlẹ̀ sórí bed wàá bọ́ sórí àárín bed tán wàá wá yọ̀jú síbi ibi tó máa ń gbà wọlé ní ibi bed ọkùnrin á wá dúró síbi ẹ̀yìn ẹ̀ wàá wá gbé ìdí yẹn sókè báyìí sórí bó ṣe gbé ìdí yẹn sókè yẹn wàá wá mú ibi wájú òbò ẹ̀ á wá dàbí ni pé o freeze òbò bí pé o freeze ibi wájú ẹ̀ báyìí wàá freeze ẹ̀ pọ̀ wàá squeeze ẹ̀ ní o wàá squeeze ẹ̀ débi wípé bẹ́ni pé ò fẹ́ fún un láyè kó wọlé ṣó dẹ̀ mọ̀ pé òbò yẹn òbò àwọn tó ní fùrọ̀ máa ń ní scallop ó máa ń ní dunlop tó wá tún wá lọ tighten níbi wájú yẹn tí ọkùnrin yẹn bá kọ́kọ́ wọlé ó máa dàbí ni pé ó wọnú Jerusalem tuntun ni tó bá wọnú ilé the sensation àti ìgbádùn tó máa wà ní agbárí ẹ̀ bí ìgbà tó wọnú Jerusalem tó bá máa bọ́ta á dàbẹ́ ni wípé wọ́n fẹ́ force ẹ̀ lé kúrò ní paradise kúrò nílé ológo a máa struggle between pé bá ṣé kó fa okó bọ́ta torí tó bá fẹ́ bọ́ta ọ̀fà inú òbò ẹ̀ máa fà padà àwa máa struggle ṣé kó bọ́ta àbí kó má bọ́ta ṣé kó bọ́ta àbí kó má bọ́ta wàá rí pé kò ní ní bọ́ta yẹn ò ní ya lára bíi kó máa wọlé irú àwọn ọkùnrin yẹn ló dà ní pé tó bá ń dóbò ó máa ń dàbẹ̀ ni pé wọ́n fẹ́ fly torí at that time wọn ò kí mọ̀ bóyá ẹsẹ̀ wọn tólẹ̀ àbí bóyá ẹsẹ̀ wọn ò tólẹ̀ wọn ò kí mọ̀ bí táwọn wà ó máa dàbẹ̀ ni pé á wá dàbẹ̀ ni pé ìgbà tí ajá fẹ́ dó ajá ẹgbẹ́ bó ṣe máa ṣe nìyẹn á dàbẹ̀ ni pé kó máa gùn sórí ẹ̀ níbi bí òbò yẹn ṣe máa feel fún ìwọ tó bá sanra sórí ìwọ tó wá tínrín tó ní ọkọ tó lóko ńlá àmì tó lóko kékeré ó ṣeé ṣe kó má gbádùn ẹ̀ reason tó ṣe ní gbádùn ẹ̀ ni wípé tí obìnrin bá tínrín tí wọ́n bá kẹrẹsì obìnrin tó wà rose obìnrin tó tínrín òbò wọn máa ń jìn tí obìnrin bá dẹ̀ tún move sí òbò ẹ̀ máa ń jìn sí so irú obìnrin tó tínrín yẹn ẹsẹ̀ méjèèjì shoulders ọkọ ló máa target pé ẹsẹ̀ méjèèjì máa wà lórí shoulder ẹyọ kọ̀ọ̀kan báyìí ni ó máa gbé gbogbo ìdí ẹ̀ tán kúrò lórí bed wàá gbé sókè báyìí ìdí ẹ̀ yẹn máa curve bẹ́ni pé ó fẹ́ curve lọ sórí ẹ̀ ẹsẹ̀ méjèèjì in fact nígbà míì gan ó lè ṣe lè báyìí ṣé tiri kó mú gbogbo ẹsẹ̀ báyìí kó ṣe báyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa fold ẹsẹ̀ kó mú gbogbo ẹsẹ̀ kó ṣe báyìí ọkùnrin àwa máa dún ẹ látẹ̀yìn àìjẹ́ bẹ́ẹ̀ and reason tó ṣe bẹ́ẹ̀ máa sọ reason tó ṣe báyìí ni wípé bó ṣe ṣe yìí ibi bíbà yìí ó ti wà tighten so bó ṣe yẹn okó tó ń dún ẹ láti ẹ̀yìn kò ní ibi tó bá fẹ́ kó dé ló máa dé so kò ní lè feel wípé òbò ẹ̀ jìn wọnú tó ti ṣe báyìí ó ti create friction ó ti break ibi tó yẹ kí okó yẹn lè rìn dé èyí tó máa fi feel wípé òbò yẹn jì sínú wàá ṣe báyìí ó máa ṣe báyìí bó bá ti ṣe gbogbo ibi wájú bí báyìí ó ti palẹ̀ mọ́ okó yẹn ó ti fi bridge síbẹ̀ okó yẹn ò ní kọjá ibi tó bá fẹ́ kó kọjá so ọkùnrin tó ń dùn ẹ ò ní mọ̀ pé òbò ẹ fẹ́ wá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ the type tí ara ò flexible tó lè ṣe léyìí wàá bọ́ pátá dé ibi bíbáyìí pátá tó wọ̀ sídìí ìjọ tó bá ti mọ̀ wípé o ti rín àbí o ti bímọ òbò ẹ ti fẹ̀ jù wàá bọ́ pátá tó wọ̀ sídìí wàá make sure pé tẹ bá fẹ́ dóra yín owó pátá that is tó bá mọ̀ wípé o nídìí ńlá okó ọkọ ẹ kéré ẹ dẹ̀ fẹ́ dóra yín ó dẹ̀ ti ń complain pé òbò ẹ fẹ̀ wàá make sure pé anytime tó ìsídà kò ṣe léyìí tó bá ti ṣe léyìí gbogbo bíbà yìí ó ti palẹ̀ mọ́ òbò lẹ́ẹ̀ bíbà yìí ó ti ṣe a máa dún ẹ láti bí wàá rí pé kò ní kọjá ibi tó fẹ́ kó kọjá bó dẹ̀ ṣe yẹn ó ti tighten gbogbo iwájú òbò ẹ pọ̀ so okó yẹn ò ní rìn jìnnà síbi tí ò yẹ kó rìn sí tó bá wá jẹ́ wípé o lágbára láti ṣe bá àbí kò sí opportunity tó lè fi ṣe léyìí tó bá máa bọ́ pátá wàá make sure pé wọ pátá yẹn wàá bọ́ débi orókún tó bá ti wàá bọ́ pátá ẹ̀ dé ibi orókún wàá dẹ̀ kẹsẹ̀ sílẹ̀ wàá jẹ́ kó fi ẹsẹ̀ kan sí àárín ibi pátá yìí wàá kó pátá yẹn débi orókún pátá yẹn ó ti serve as a bridge and as a guard dẹ̀ wípé kò ní mọ̀ wípé òbò ẹ fẹ̀ o ò ní bọ́ pátá yẹn délẹ̀ tó bá ó wá depend tó bá wá sọ fún ẹ wípé
ẹ lọ máa bi Google what is the name of this your position. Tó bá wá sọ fún ẹ wípé òbò ẹ bóyá òun feel pé ó ti tight jù, wàá sún pátá yẹn láti bí orókún, wàá gbé síbi bíbáyìí, wàá gbé síbi, wàá dẹ̀ sùn, wàá kẹ́sẹ̀ sílẹ̀, you understand? Or kò gbé pátá yẹn síbi, kò ṣe báyìí, àbí kò gbé kátà sí, kò kẹ́sẹ̀ sílẹ̀. Tó bá ń dùn ẹ́ nítorí pé pátá yẹn ti serve as a bridge, ó máa jẹ́ kí inú òbò yẹn kó feel pé ó tight. Fún àwọn tani èmi ò wá pààyàn bí o, mò ń ṣe show ni o, èwo ni TNT don pa èmi ò wá pààyàn. Then wàá ṣe bẹ́ẹ̀. Then nígbà míì o lè wọ pátá kí pátá yẹn wà níbi orókún, kò ṣe báyìí, kò gbẹ́sẹ̀ kan báyìí, kò dẹ̀ gbẹ́sẹ̀ kan, ẹsẹ̀ kan ṣọtí, ẹsẹ̀ mi méjèèjì lélẹ̀, ẹsẹ̀ kan wà báyìí, fúnra rẹ̀ ló máa ṣe. Bí mo ṣe ṣe yìí sì ṣe rí pé mo mú ẹsẹ̀ kan, mo mú à ń dóra wa nísìn, mo wá mú ẹsẹ̀ kan báyìí. Ibi báyìí, ibi àárín òbò yẹn ti tight, ibi bíbà ibi òkè òbò yìí ó ti tight, kò sí bó ṣe fẹ́ wọlé tó ṣe fẹ́ fìpò òbò ẹ̀ ṣò, kò sí, nítorí ìwọ ló ń control ẹ̀, ó dẹ̀ ń du ẹ lọ́wọ́. Tó bá tún wá fẹ́ pákú, tó bá ti gbẹ́sẹ̀ kan báyìí, wàá fi ẹsẹ̀ kan tó kù yìí, wàá fi cross ẹ̀yìn ẹ̀ báyìí, á dẹ̀ máa du ẹ láti bí. Ẹ ti rí, ẹsẹ̀ kan rèé ń bí, mo gbé báyìí, ẹsẹ̀ kan tó kù mo fi cross ẹ̀yìn ẹ̀ báyìí, á dẹ̀ máa du ẹ láti ẹ̀gbẹ́ ń bí. Kò sí tó bá wọlé, òun ló máa sọ fún ẹ pé kí ló dé tó bù ẹ tight báyìí, kí ló dé tó bù ẹ tight báyìí. Fún àwọn tó bá ń feel wípé òbò ẹ fẹ̀, tó bá feel wípé òbò ẹ fẹ̀, tó bá feel pé òbò ẹ fẹ̀, ó ní this is one, this is another one, á dẹ̀ dúró síbí, this is another one, á dẹ̀ máa du ẹ lọ. Or kò wọ pátá kí pátá yẹn wà níbi orókún ẹ, àbí kò sún pátá yẹn mọ́ ibi bíbà yìí ẹ, ṣó ti yẹ. A máa sọ fẹ́ pé kó latan, ṣó mọ̀ pé tó bá ń latan o ò lè latan kọjá ibi tí pátá yẹn bá dé. So ìwọ tó jẹ́ pé gbogbo ìtàn ẹ o máa ń la báyìí tẹ́lẹ̀ ni, tó wá latan, tó wá jẹ́ pé báyìí ló ṣe, ó wá ní kó ibi tí pátá dé rè, ó wá ní kó latan, ó wá ṣe báyìí, o ò lè latan kọjá ibi tí pátá dé. So àìmá lè latan kọjá ibi tí pátá dé yẹn, ó máa jẹ́ kí tightness wà nínú òbò ẹ. So tó bá wá ṣe bẹ́ẹ̀, wá relax ara ẹ, relax ara ẹ. But tó bá jẹ́ pé ọkùnrin tó ń dùn ẹ látẹ̀yìn, o lè mú ọwọ́ ẹ kó máa fi ra ọyàn ẹ bó ṣe ń dùn ẹ, kó máa fọwọ́ ẹ ra ọyàn tiẹ̀, kó máa fọwọ́ ẹ ra ọyàn tiẹ̀, àbí kó máa fọwọ́ ẹ pa lórí, àbí kó máa touch ara tiẹ̀. But ipe òbò ẹ fẹ̀, ó wá ń dóko, ó wá ṣe báyìí, I'm telling you, ọkùnrin yẹn ò lè gbádùn ẹ láíláí. Tó bá dùn ẹ lẹ́nìí gan, ẹ̀yin ìyàwó ilé, irú ọkùnrin yẹn ló máa doyin lẹ́ẹ̀kan lóṣù. Torí kò ń ṣe nǹkan tó jẹ́ good feelings ní pé kí ọkùnrin máa dóbò kó dẹ̀ máa fi pé ọkọ yẹn kàn ń lọ yours truly. Ó ń láti wo àìmọye, ó lè ṣe yìí, ó lè ṣe léyìí, kẹ́dẹ̀ máa dóra yín, ẹ ti rí, ó lè ṣe, á dẹ̀ máa dó ẹ látẹ̀yìn, ẹ ti rí, á máa dó ẹ, á dúró síbí, wà dé. Tó bá mọ̀ wípé ọwọ́ ń ro ẹ, ara ń ro ẹ, fi ọwọ́ ẹ support ẹsẹ̀, wà rí pé ò ní feel anything. But ara ẹ láti wà flexible, fi ọwọ́ ẹ support ẹsẹ̀, á dẹ̀ dúró síbí, á máa dó ẹ, fi ọwọ́ ẹ support ẹsẹ̀, á dẹ̀ máa dó ẹ. But nǹkan tó fẹ́ achieve ni pé gbogbo ibi ojú òbò yìí, tó bá jẹ́ títa tó lè tighten òbò, gbogbo bí ojú bíbá, gbogbo nǹkan tí mo ṣe yẹn, òbò yẹn máa fún pọ̀ níbi ìsàlẹ̀ ni, kò lè kọjá ibi tí mo fẹ́ kó kọjá, èmi ni mò ń control ẹ̀. Ó ní wàá tighten ẹ̀ dáadáa, á dẹ̀ máa dó ẹ. Kò ṣe. Imagination is going to some men with this TNT position and demonstrations. Àwọn kan wà tó yẹ pé mo láti block ọpẹ́ o, kò tiẹ̀ ó easy fún mi láti block ẹ̀ pa. Ṣé nǹkan tí mò ń sọ? Why wouldn't you breathe? Ṣé mi ò breathe? Ṣé bóun lélẹ̀? Ìgbà tẹ́ para yóò wà flexible. Ṣé bóun rè? Báwo lo ṣe nílé breathe? Ó ní. Ó ṣe nílé breathe. Kí ló tó nílé breathe? Kí ló kàn ṣe bọ́kùnrin ló ń dún ẹ? Ó dẹ̀ ṣe báyìí. Kí ló lè breathe?
ṣé kí ló dé tó lè breathe o mọ̀ pé nǹkan style tí mo ṣe yìí gbogbo ibi pelvic mi ó ti wà tighten ó bó ṣe máa ríre ọkùnrin yẹn ò ní mọ̀ wípé òbò tóun ti ń dó tẹ́lẹ̀ lòun dó because ó ti wà tight ó ti tight ó ní kò ṣe gbogbo ìgbà náà then o lè mú pátá tó bá mọ̀ pé o lè ṣe lè bọ́ pátá dórókún bọ́ pátá ẹ̀ dórókún àbí kò bọ́ pátá ẹ̀ dé ibi báyìí nígbà míì gan ó depend tí ẹsẹ̀ ibi báyìí ẹsẹ̀ ibi tí ò bá jìnnà síbí fi pátá ẹ̀ síbí tó bá ti ní kó latan dé ibi tí pátá ẹ̀ bá ti là ẹ́ dé wàá sọ fún pé wà sexy o fẹ́ kó dún ẹ pẹ̀lú bí pátá ẹ̀ ṣe wà yẹn fún àwọn tó bá jẹ́ wípé òbò wọn fẹ̀ bóyá ìyàwó ilé tó ti fi pé bóyá òbò ẹ̀ fẹ̀ bóyá àwọ̀ tó ní fùrọ̀ ńlá tí ọkọ ní okó kékeré ọ̀nà tó lè fi gbà láti help ẹ nìyẹn ọ̀nà tó lè gbà láti fi help ẹ nìyẹn àbí tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ yọ̀dí náà ni mi ì mọ bí mo ṣe fẹ́ yọ̀dí níbí báyìí because ẹ lè má rí dáadáa oríṣiríṣi ọ̀nà lèèyàn fi ń yọ̀dí tó bá yẹ pé o fẹ́ yọ̀dí so gbogbo ẹ̀yin ará rábà tí ń sọ̀rọ̀ àwọn onífùrọ̀ ńlá ẹ̀yin afẹnudóbò ẹ ti mọ ìlú tí mo ló ń fẹnudóbò ẹ ti mọ ìlú tí mo ní oníláfú àwọn ìlú láfú yẹn àwọn yẹn gbogbo àlùbáríkà nú oko wọn ẹnu wọn ló wà àwọn yẹn lè fi ẹnu lápá tó England tó wà nínú òbò wọn lè fi la gbẹ wọn lè fi lábùnkósà wọn lè fi la gbẹ wọn á lá òbò obìnrin àgbẹ kò ní omi ò ní yọ ń bẹ̀ mọ́ gbogbo omi ibẹ̀ náà máa fà mu bí ìgbà tó ń fa omi inú akàn mu àwọn bàdá mi àwọn ará Ìlọrin àwọn yẹn ò lè lẹ́mìí onífùrọ̀ ńlá torí onífùrọ̀ ńlá ó nídìí wípé kọkùnrin bọ́ra sí wòwò kóbìnrin náà dẹ̀ tóbìnrin ò bá ní bọ́ra sí wòwò bọ̀ kó wọ pátá tó máa lè fún ṣiṣẹ́ dáadáa kó wọ àwọn nǹkan àwọn bra kan wà tó yẹ pé tó bá ti wọ̀ ojú ọmú ẹ̀ báyìí ó máa ṣí ni ó ní láti bọ̀ wàá kọ̀ rọra yọ wàá ṣí àwọn tó máa ń sábà náà sọmọ wọn máa ní irú bra yẹn ó dẹ̀ lè ra fún rẹ̀ ó máa ṣí ojú ọmú ẹ̀ ní òní láti ṣe àwọn onífùrọ̀ ńlá yẹn wọ́n nídìí pátá tó máa hang sí ibi òkè ẹ̀yìn wọn báyìí àwọn pátá olókùn tí ń rìn yẹn wọ́n nídìí kí ibi tó tóbi yẹn kó hang sí ibi òkè ṣé wá rí ibi àárín yẹn tí ọkùnrin bá ń dó obìnrin tó nífùrọ̀ ńlá tó dẹ̀ lókóore lábẹ́ tó ń dó láti ẹ̀yìn ṣe rí okùn tí ń rìn pátá yẹn ó ní nǹkan tó ń ṣe lára ọkùnrin torí okùn tí ń rìn yẹn nígbà míì tí ọkùnrin bá mistakenly tó bá dàbí ní pé ó fẹ́ dóbò tó rọra tìbọ̀ ní òbò tó jáde tó kó kíní white yẹn jáde tọkùnrin bá rí ó máa ń jẹ́ kó rí wọn táṣì ni then okùn tí ń rìn yẹn ọkùnrin lè fọwọ́ fà sókè báyìí á fọwọ́ fà sẹ́gbẹ́ kan fún ọkùnrin tó lóko ńlá bẹ́ẹ̀ ọkùnrin tó bá ní oko ńlá oko kékeré má gbìyànjú láti dú ẹni tó ní fùrọ̀ ńlá látẹ̀yìn tó bá dú ẹni tó ní fùrọ̀ ńlá látẹ̀yìn ó ṣe change ẹ̀ ni ó ń fìyà jẹ ni kò lè okó ẹ̀ ò lè rìnrìn àjò kankan nítorí number one àwọn ọ̀rá tó wà lójú òbò obìnrin yẹn àwọn dunlop tó wà lójú òbò obìnrin yẹn kò lè grip okó ẹ̀ torí okó ẹ̀ ò lè súnmọ́ bí tó wà àwọn okó kúbòkúbò ni ẹni tó ní fùrọ̀ ńlá náà lè fi do látẹ̀yìn àwọn okó tó ń kún òbò tó yẹ pé tó bá ti wọlé látẹ̀yìn báyìí gbogbo àwọn ó dàbí ìgbà tó bá sọ ẹran sínú ìwò kìnìún tẹ́bí ti ń pa bó ṣe máa ṣùrùbó so tó bá okó tó kún bò tó ní adé orí tó ṣe dáadáa bá tí gland ẹ̀ tó tóbi tó rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó bá wọnú òbò obìnrin tó ní fùrọ̀ látẹ̀yìn gbogbo àwọn ọ̀rá tó wà lẹ́gbẹ̀ẹ́ òbò yẹn wọ́n máa ṣùrùbó ni wọ́n máa grip ẹ̀ ni wọ́n á grip ẹ̀ ni tó bá dẹ̀ ti grip ẹ̀ báyìí àwọn náà máa gbéṣẹ́ fún tó bá ń lọ tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ó máa sọ́ọ̀kì ó máa fà báyìí bí ìgbà tó fẹ́ fa ṣùmùṣùmù jáde lórí ẹran ni bẹ̀ tí okó bá tínrín àbí tó bá kéré tó lọ ń dóbò látẹ̀yìn tó lọ ń dó onífùrọ̀ ńlá látẹ̀yìn òun fìyà jẹ ni tí fùrọ̀ bá tóbi tí o bá gbé fùrọ̀ ẹni tó tóbi sókè báyìí tó wò ó tó gẹ̀ẹ́tì ojú òbò ẹ̀ yẹn tó mú ọwọ́ tó fi fẹ ojú òbò ẹ̀ bó bá jẹ́ ẹni tó nídọ̀ tó ìdọ̀ ẹ̀ dẹ̀ ti wú torí tí ìdọ̀ bá wú tí obìnrin bá ti move tí ìdọ̀ yẹn tí ẹ̀jẹ̀ ti rọ́ọ̀ṣì sí ìdọ̀ yẹn máa ń yọ ṣọṣọ báyìí bí okó kékeré ni o ó máa yọ síta ìwọ tó bá nídọ̀ kó lọ wo nǹkan tí mò ń sọ yìí tí ìdọ̀ obìnrin bá ti move tí ẹ̀jẹ̀ ti rọ́ọ̀ṣì tó ti wà move ìdọ̀ yẹn máa yọ síta tó máa tóbi so ẹni tó ní ìdọ̀ tó tún ní fùrọ̀
tó wá fẹ́ do látẹ̀yìn tó ń ba ṣeré tó fi do ẹ̀ ṣeré má tó sórí bí do ẹ̀ ṣe ń wú yẹn ojú òbò ẹ̀ náà máa wú tó bá rọra gbé síta tó bá ṣọ́ra wọn láti wo ojú òbò yẹn dáadáa kó má lọ fi mistakenly kó lọ fi ti okó sínú fùrọ̀ ẹ̀ so tó bá gbé òbò ẹ̀ sókè báyìí tó wò ìwọ gọgọ fúnra rẹ̀ àwọn colors tó máa rí níbẹ̀ gan ó tó láti jẹ́ kó rí ẹ̀ yí bó ẹni tó ti rìn tí ò ní Dunlop tí ò láṣẹ Dunlop lóbò tó wá gbé tó fẹ́ dó látẹ̀yìn tó wá gbé sókè ó mọ nǹkan tó máa rí ni pé tí wọ́n bá tẹ bá fẹ́ òbò ibi red náà ibi tó máa ń red tẹ bá fi ìka fẹ́ òbò yẹn nǹkan tó máa rí nìyẹn bọ́ ilé ìwà rí pé ó dàbẹ́ ni pé gbogbo àwọn tó sanra ìwà rí pé ó dàbẹ́ ni pé gbogbo inú fùrọ̀ gbogbo inú òbò wọn fẹ́ shoot out tó fẹ́ jáde báyìí so bó ṣe fẹ́ jáde yẹn okó tó tóbi ló máa fi máa dàbẹ́ ni pé ó fi máa direct ẹ̀ bí ìgbà tí ròbó fẹ́ yọ nínú fùrọ̀ tó wá ń tì wọlé padà bó ṣe máa rí nìyẹn ṣó wá rí tó bá wá jí pé ó máa dó obìnrin látẹ̀yìn láti wájú tó bu ẹ̀fẹ̀ àwọn nǹkan tẹ́ máa ṣe nìyẹn tàbá rẹ̀ ni tó wá fẹ́ béèrè question lọ́wọ́ mi ẹ̀yin Ọ̀ṣun state àwọn ibi tó ti rókó tó lè dó fùrọ̀ nìyẹn àní kò ń ṣe bí Ìbàdàn Ìlọrin àwọn ìlú ìsàlẹ̀ yẹn àwọn Badagry nǹkan kan yẹn náà àwọn Èkó Àwórì yes àwọn Adógídálù nìyẹn àwọn ìpókè àìpókì mẹ́kùn àwọn yẹn lè dóbò kóbò ya lọ́sàn kó tún jiná lálẹ́ kó tún do again àwọn yẹn àwọn Abẹ́òkúta gbogbo àṣẹ orí okó ẹnu wọn ló wà àwọn yẹn lè fi ẹnu wọn lè fi lá omi Bartholin gland wọn lè lágbẹ́ so ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń bá mi ẹ̀ ń fún onífùrọ̀ ńlá kọ́kọ́ lọ wo okó ẹ̀ ṣé okó ẹ̀ lè withstand onífùrọ̀ ńlá. ṣé okó ẹ̀ ṣó lè stand onífùrọ̀ ńlá kó tó sọ pé òun wo onífùrọ̀ ńlá ṣé ẹ̀mí okó ẹ̀ ṣó lè gbé onífùrọ̀ ńlá ṣé okó ẹ̀ lè rìnrìn àjò onífùrọ̀ ńlá. Oǹdó kẹ̀ wọ́n ń dó yàtì àtònífùrọ̀ àtòníkíní ni wọ́n ń dó àtàwọn Kogi àwọn yẹn náà ń dó àwọn náà yẹn ń dó wọ́n ń dó yé pàrìpà wọ́n ń dó yàtì so onífùrọ̀ ńlá kì í ṣe fún gbogbo ọkùnrin ó bẹ́tà ibi tó rí bá dáni sí Ọlọ́run ò yàn ẹ́ Ọlọ́run ò yàn ẹ́ lẹ́ni tó máa dó fùrọ̀ ńlá tó bá ti ní okó kékeré tí ò ti okó kékeré mi wà tó máa ń rí gbùngbù tẹ́pẹ́ tó bá wọnú ara wọn ò ní gùn wọlé bẹ̀ wọ́n máa kún òbò yẹn wọ́n á kún inú òbò tó yẹ pé obìnrin yẹn gan máa mọ̀ pé ó kún inú òbò àwọn okó kékeré kan wà bẹ̀ tó máa ń kún inú òbò bẹ̀ irú okó yẹn tó máa ń kún inú òbò yẹn irú yẹn ló lè cross ẹsẹ̀ sí ṣó mọ̀ pé torí pé ó kún inú òbò ṣùgbọ́n kò gùn so bí ó ṣe gùn yẹn tó bò dẹ̀ jìn wàá cross ẹsẹ̀ so that kò ní kọjá ibi tí ó yẹ kó kọjá so ibi tó máa dé yẹn á jẹ́ ibi tó máa dùn mọ́ ẹ nítorí pé kò gùn kò lè rìn kò lè lọ sílẹ̀ bó ṣe fẹ́ so wàá cross ẹsẹ̀ do wàá ṣe àwọn style tẹ́ pé kò ní lè kọjá àwọn ibì kan wàá create bridge yẹ pé bridge eléyìí okó yẹn ò ní kọjá ẹ̀ tó bá wá jẹ́ pé wọ́n ló fẹ́ do irú okó yẹn náà látòkè irú àwọn okó tó ṣe pé wọn ò gùn ṣùgbọ́n wọ́n kéré yẹn ó máa gbé ẹsẹ̀ kan sílẹ̀ ó máa gbé ẹsẹ̀ kan sókè ni kó tó do so that a lè rìn díẹ̀ a dẹ̀ lè tún lè ní bridge. The number to call is +447404851234 kí n tó máa lọ tẹ́ bá dẹ̀ ní ẹni tó bá fẹ́ béèrè question kó béèrè ẹ̀ lọ́wọ́ mi. ẹni tó bá fẹ́ béèrè question kó béèrè question lọ́wọ́ mi kí n tó máa lọ. The number to call is +447404851234. Dáre wà ń bẹ̀ yẹn o Táíwò Àtàndá wà ń bẹ̀ yẹn o wọn tẹ nọ́mbà mi o. ẹ tẹ nọ́mbà mi kẹ́ jẹ́ káwọn èèyàn béèrè question tó fẹ́ béèrè. ó fi lọ wọn wò ní o àfi lọ lórí ní orun orí igi o ó fi lọ wọn wò ní tó bá jẹ́ ìkan. èmi ti parí ọ̀rọ̀ bàbá ẹ fi mí lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá mo ti parí ẹ̀. iye yín so ta ló ń pè mí lórí mainline mi. ẹ ló igwe màá pè yín padà mò ń ṣe ṣó lọ́wọ́ màá pè yín padà.
Yeah. So the number to call, Dáre o ṣe, ta ló fẹ́ bèrè question lọ́wọ́ mi? Tó bá fẹ́ bèrè question nípa bó ṣe lè dóko gbádùn ẹ̀, o lè pè mí sórí +447404851324. Àbí tí style yẹn ò bá yé yín, tẹ́ bá fẹ́ kí n tún style yẹn ṣe, kí n ṣe fún yín, màá tún ṣe fún yín tí ò bá yé yín. So you can call me on +447404851234. Àbí o fi pé o bò ẹ fẹ́, o fẹ́ ká jọ discuss ẹ̀, mo ti sọ nǹkan tó lè ṣe láti create bridge. Tó bò ẹ bá ti fẹ́, try láti máa create bridge débi wípé o wà in control ibi tí o kó máa dé lára ẹ̀. Gbogbo ọ̀nà tó máa fi wà in control ibi tí o kó máa dé lára ẹ̀, gbogbo bridge yẹn ni kó máa create. Kò sí oríṣiríṣi, mi bá fún yín ní oríṣiríṣi style tẹ́ lè ṣe tẹ́ pé ibi tẹ́ bá fẹ́ kí o kó rìn sí lára yín ló máa rìn sí. Any style tó bá máa create bridge, any style tó bá máa create bridge ni kó máa ṣe. Hello. Hello, ẹ káàsán máa o. Oh. Oh, go. Wọ́n ti já ẹ o. Hello. Hello, ma. Yeah. Ẹ káàsán, ma. Ẹ káàsán. Ṣé kí n happy and plan ní mo bá sọ̀rọ̀ mi? Bẹ́ẹ̀ ni, live and direct. Yes, Maira, ma. Láti Ìbàdàn ni mo ti ń pè yín máa. Wọ́n fẹ́ bú mi. Èmi mo jẹ́ nìkan tí òkè ilé enjoy sex mi, ma. Okay. Yorùbá ní kẹ́sọ̀ o, Yorùbá. Mo ń gbọ́. Yorùbá náà mo kì í really gbàgbé. Kí ló wá fẹ́ kí n ṣe? Hello. Hello, ẹ káàsán àti Yínká. Ẹ káàsán. Dọ́lápọ̀ lórúkọ tìlẹ̀. Okay. UK ní ìbàlẹ̀ mi wà. Okay. Ṣó tẹ̀ ń ṣe lọ́wọ́ ni mò ń gbọ́. Ẹ ń gbọ́ àwa ọmọ Èkó. Ipe àwa ọmọ Èkó àìdúgbò dáadáa. Ṣé yẹn lẹ fẹ́ sọ àbí ẹni another question mo láwọn tó ń pè mí tọ́ọ̀lù àwọn àwórí lè dógi dálu ẹ̀yin ọmọ Èkó ẹ̀ lè dọ́ ẹ máa wá fùrọ̀ ńlá wo lẹ̀ ń wá. Ọmọ Èkó lè ní ọmọ Olúwọlé ní nínú Èkó Lagos Island bá gbogbo òkòlò ní mí. Obìnrin tó bá táwa bá dé. Ẹ kúrò jàre ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù àwọn èèyàn gidi. Ọmọ Èkó wò lẹ́yìn ẹ̀yin tẹ́ pé ẹnu lẹ rí àfikẹ́ tẹ máa mú gbogbo ogun ayé yìí lẹ máa lò tán. Ẹ̀yin tẹ́ pé máa ń lo oògùn dóbò ni. Ẹ̀yin ṣẹ́yìn lè dóbò natural ni. Ẹ̀yin máa wá onífùrọ̀ ńlá. Ẹ̀yin tẹ́ pé àwọn ọmọ patí lẹ máa ń wá. Gbogbo àwọn ọmọ patí tẹ̀ ń gbé yẹn kò sí ìtẹ̀lẹ̀ dó dáadáa nu wọn. Ẹ má jẹ́ sọ̀rọ̀ sí ẹ̀yin wò. Aláwọn ọmọ Ondo State, àwọn ọmọ Èkìtì, àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, àwọn ọmọ Ìpókíà mẹ́kùn, àwọn ọmọ Àwórì, àwọn ọmọ Abẹ́òkúta, àwọn yẹn máa lá Batolin gland gbẹ ni. À ń sọ̀rọ̀ kíní ẹ̀ sọ pé ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin wo ẹ̀ tẹ́ pé owó lẹ lè ná, owó lẹ máa fi ń cover oko fóbìnrin, owó lẹ máa fi ń cover oko fóbìnrin, ẹ lè náwó fine but owó lẹ máa fi ń cover oko ẹ̀ mọ̀ bódó ẹ̀yin wo. Ṣẹ́yìn mọ̀ bódó ni. Ẹni tó pè mí sí ni mo ń pè padà yẹn o. Hello. Hello. Ẹ káàsán. Ẹ kú ètò wọn. Yeah. Àti ìgbà yẹn kọjá yìí pẹ̀lú àwọn ọmọ Abẹ́òkúta dẹ̀ ń dá ọkọ yẹn o. Táwọn ọmọ Abẹ́òkúta bá mú obìnrin. Láàfù ti jẹ gbogbo òkò yín carbohydrate. Ẹni sùúrù náà láàfù ò ní kankan ṣe lára. Carbohydrate ní láàfù ò ní kankan ṣe lára. Ó máa ń jẹ́ kí kùn yín tóbi ni kùn yín máa wá ń pa oko yín, ó máa ń jẹ́ kókó yín sá wọlé. Ẹnu lẹ́ni ẹ lè lábògbẹ. Ẹni sùúrù náà ẹ fi ọmọ obìnrin dọ́mọ Abẹ́òkúta wò. Mi ò gbọ́ ẹ lè lá òbògbẹ ẹ lè dóbò dàbọ̀. Ẹ lè lá hello gbóhùn sókè jàre. Hello. Hello ma. Yeah, mo ń gbọ́ ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ṣé ẹ lè jọ ẹ kàn bá wa explain àwọn style yẹn again tẹ́ bá lè bá wa ṣe padà ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo ti sọ lẹ́ẹ̀kan náà. Ibi tí mo gbé fóònù mi ti fẹ́ kú. Mo wá charge so tí bá ní kí n ṣe sí ó máa ṣe fóònù yẹn máa ṣubú ni. Ìjọ́ mi máa tún wá ṣe.
Okay, kò sí wàhálà. Ìjọ́ mi màá tún wá ṣe mo promise. Alright, ẹ ṣé mà. Ìjọ́ mi màá tún wá ṣe ẹ má worry. Màá tún wá ṣe ìjọ́ mi. Style yẹn ẹ̀yin onírànú oníṣekúṣe. Ẹ ti yín imagine ibi tí kíní mi wà. Ẹ ti yín imagine ibẹ̀. Yín ṣekúṣe nìyí. Ẹni tó bá sọ pé òun ò kí ń gbádùn oko, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ọkọ ẹ̀. Àwọn nǹkan tí mo sọ yìí, ara àwọn nǹkan tó lè mú obìnrin gbádùn oko ni because tó kó bá kéré tí ò kan bí tó yẹ kó kàn lára obìnrin. Ó ṣeé ṣe kó má gbádùn oko, but ìwọ náà lè make ara ẹ̀ kókó yẹn kan bí tó fẹ́ kan by creating a bridge. In tí mo create ń bí by tí mo ṣe fún yín yẹn bridge ni. O lè fi pátá create bridge. Tó bá kàráǹgídá gan, tó bá rí pé pátá yẹn, ó ní kíní rọ́bà kan tá máa ń lò ní gym tó lè fi sẹ́sẹ̀ láti create bridge. Hello? Hello? Nbo lẹ wà arúgbó pọ̀ nbẹ yẹn ṣe ready láti sọ̀rọ̀ abẹ́ fẹ́ sọ̀rọ̀. O lè mú pátá bíi méjì mẹ́ta kó fi create bridge. Kí pátá pọ̀ nbẹ, tó bá pọ̀, á lè heavy, á lè jẹ́ kí àti la ẹsẹ̀ yẹn kó tún wà tighter. O ní lè la gbogbo ẹsẹ̀ yẹn tán. So o lè fi àwọn pátá bíi méjì kó wọ bí pátá méjì mẹ́ta tó wà sexy kó fi create bridge. O lè fi kíní rọ́bà tó máa ń lò ní gym yẹn kó fi create bridge so that ọkùnrin ò ní feel pé òbò tóun dó yẹn ó tight. Bridge yẹn lọ test ẹ and you come back and give me feedback because nígbà tí mo sọ adé orí oko a lot of people ló ti wá fún mi ní feedback. So kò sí ni tí òbò ẹ bá ti fẹ̀ àwọn ọkùnrin tó bá ń do ó lè má gbádùn ẹ ó dẹ̀ lè do ẹ for dídó sake that day kó má padà wá mọ́. So go and create a bridge. Tó bá ti ń do ẹ ìwọ create a bridge, try láti create bridge. Bridge yẹn ó máa ń pín òbò sí méjì ni. Bridge yẹn máa ń pín òbò sí méjì. Pẹ̀lú àǹtí Yínká ẹ káàsán àpò ìsinmi ò ní mà. Ẹ wò ọ̀rọ̀ tí ẹ ti ẹ̀ gbé sí. Oh God, mo dẹ̀ fẹ́ gbọ́ o. Hello? Hello ma. Hello yeah? Hello. Hello mo ń gbọ́ yín. Hello. Hello mo ń gbọ́ yín. Hello ma. Mo ń gbọ́ yín. Ẹ ká sọ ma. Yeah. Ẹ kú iṣẹ́ ma. Yeah. Ẹ jọ ma àbàdí kòlòmọ̀ yẹn máa tọ̀tọ̀ báwo ni a ṣe máa rẹ́jú. Shabarikolo.com ni ẹ lọ wò lórí Google. www.shabarikolo.com. Mo máa wá ṣe máa gẹṣin lọ maybe tomorrow or during the week sha. Okay. www.shabarikolo.com. Ìṣe mo Facebook lọ́sọ̀rọ̀ lágbára díẹ̀ o. Tèmi ò tiẹ̀ yé mi bóyá ó tiẹ̀ mú ni o àbí kan ni o. Nǹkan tí mo kàn notice ni pé àtìgbà tí mo ti marry báyìí gbogbo mi obìnrin mi tiẹ̀ wá gbogbo obìnrin wà ní interest sí mi mọ́. Even gbogbo àwọn girlfriend mi tó sì kù tó yẹ pé tẹ́lẹ̀ gan àtijọ́ wà lórí àtijọ́ máa ṣe gan-an wọ́n bá ti pè mí ìjẹ̀wọ̀ sí ilé tí kankan pè mí tí mo ti wò pé àtijọ́ book àti máa pàdé níbì kan o. And a fẹ́ lọ ríra tó dẹ̀ ti máa bá ríra. Ìwọ ọkùnrin náà tó bá ti ń dó obìnrin. táìmù báyìí mo kàn mú fóònù mi báyìí ẹ mọ̀ kọ́ mọ́ sí máa pè é pé ẹ ti jọ àgbì kò tó tà mo kàn pa fóònù ni mo kàn ní wó mi ń dá lóhùn fún títí rọ̀lẹ́ táìmù yẹn fi lọ mo kàn pa fóònù bí ọjọ́ méjì mẹ́ta ọmọ yẹn pè mí ò gbé kọ́ ẹ̀ mo tàn blọ́ọ̀kì ẹ̀ ni gbogbo kíní yẹn ò tiẹ̀ wá yé mi máa tí èmi àtijọ́ sọ̀rọ̀ ọmọ mi àti pàdé ẹ̀ o ìwà mọ̀ bóyá ló ṣe o bóyá ìyàwó mi ni bóyá mọ́mì mi ni o torí ìyàwó mi àti mọ́mì mọ̀ pé àwọn méjèèjì jọ close wọ́n jọ jọ̀rọ̀ wọ́n jọ wọnú ara wọn mi mọ̀ bí táwọn méjèèjì jọ rìn dé torí mọ́mì mi mọ̀ mi tẹ́lẹ̀ pé. Okay, bóyá ẹni tí wọ́n ti gbọ́ kó lọ́wọ́ ẹ̀rì another way tí obìnrin tún lè fi create bridge tún lélẹ̀ ṣe rí pé ó dàbí pé mo máa ṣe nǹkan tẹ́ pé look at this is another way láti create a bridge. Look at my ẹsẹ̀ mi bó ṣe rí. Wàá lọ ẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ni pé o cross ẹsẹ̀
wàá gbé ẹsẹ̀ left á wà níwájú ẹsẹ̀ left á wà níwájú ẹsẹ̀ right á wà lẹ́yìn so ọkùnrin tí ẹsẹ̀ left bá wà níwájú báyìí bó tún ṣe lè create bridge even eléyìí gan òbò ẹ fẹ́ o òbò ẹ ò fẹ́ o tó bá fẹ́ kọkùnrin gbádùn òbò ẹ kó enjoy láìsí káyámátá ẹsẹ̀ left wàá gbé síwájú ó depend lórí ibi tó bá face tó bá jẹ́ pé o face bí mo ṣe face yín ẹsẹ̀ left wàá gbé síwájú wàá nà ẹsẹ̀ right á wà lábẹ́ ẹsẹ̀ left ẹsẹ̀ right á wà lẹ́gbẹ́ ẹsẹ̀ left wàá stretch ẹ̀ sẹ́yìn ẹsẹ̀ left á wà lórí ẹsẹ̀ right or okay ẹsẹ̀ left á wà lórí ẹsẹ̀ right wàá wá stretch ẹsẹ̀ left síwájú wàá stretch ẹsẹ̀ left sẹ́yìn wàá wá yọ ìdí yẹn sókè báyìí look at me ṣẹ́tìrí wàá yọ ìdí yẹn báyìí sókè ẹsẹ̀ left á wà níwájú ẹsẹ̀ right á wà lẹ́yìn wàá wá yọ ìdí yẹn báyìí wàá yọ sókè báyìí so tó bá yọ ìdí yẹn bẹ́ẹ̀ yẹn ẹni tó ń dú ẹ of course obviously ó máa wà lẹ́yìn ó máa wà lẹ́yìn wàá yọ báyìí ó máa wà lẹ́yìn á wà níbi ẹ̀yìn ẹ báyìí á dẹ̀ máa fún sí fún ẹ sórí position tí mo wà yìí bó ṣe tó bá ń dú ẹ lẹ́yìn o lè máa tún máa fi ìdí ẹ pàdé báyìí tó bá ń dú ẹ lẹ́yìn wàá máa fi ìdí ẹ pàdé báyìí mo ń twist mo ṣe wà yìí o ẹ kò rí mi ni o wàá máa fi ìdí ẹ pàdé báyìí jẹ́ ti rí ẹsẹ̀ mi left wà níwájú ẹsẹ̀ mi right wà lẹ́yìn ẹsẹ̀ mi left wà lórí right mo fi síwájú ẹsẹ̀ mi left wà lẹ́yìn ọkùnrin á dẹ̀ wà lẹ́yìn báyìí you no go see well wàá wá máa twist ẹ̀ báyìí ṣé ti rí you will be twisting yourself wàá máa twist ara ẹ̀ báyìí wàá máa bó ṣe ń ṣe báyìí wàá máa twist ara ẹ̀ so tó bá ṣe bẹ́ẹ̀ yẹn bó ṣe cross ẹsẹ̀ yẹn exactly princess bó ṣe cross ẹsẹ̀ tí ọkùnrin dúró látẹ̀yìn yẹn okó tó bá wọlé straight bẹ́ẹ̀ yẹn ó ń lọ sórí G-spot ẹ straight ni ó ń lọ sórí G-spot tó kó bá wọlé ń bẹ̀ yẹn á lọ sórí G-spot ẹ ìwọ tó bá dẹ̀ ní ìdọ̀ tó bá ní ìdọ̀ okó yẹn máa stroke orí ìdọ̀ ẹ kọjá lọ sí orí G-spot ẹ so ìgbádùn méjì sensation méjì ló máa feel ìgbádùn méjì pleasure méjì ló máa feel bó dẹ̀ ṣe ń feel ẹ̀ á máa kàn ẹ́ á máa wọnú agbárí ẹ ẹ lọ yọ ṣe rí kẹ́ máa sùn tíra yín yẹn tó bá ti bímọ má ṣe style pé kẹ́ máa sùn gbalaja mọ́ nítorí pé tó bá ti bímọ number one òbú ẹ ò lè dàbí bó ṣe wà mọ́ àfi tó bá jẹ́ pé wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ tó bá gbé ọmọ yẹn jáde tó yẹ pé bí a ò ṣe cesarean ni yes fine but tí ò bá ti jẹ́ yẹn tó bá jẹ́ pé o fi òbò bímọ ni òbú ẹ ó máa padé bọ̀ kò lè padé bó ṣe yẹ kó padé mọ́ so tó bá ti bímọ avoid pé láti máa ṣe sùn gbalaja mi fẹ́ sọ lóyìnbó ni o avoid àti máa dó sùn gbalaja wo bí mo ṣe ṣe ẹsẹ̀ mi mo ṣe rọra cross ẹ̀ mo dẹ̀ yọ̀dí sókè báyìí mo yọ̀dí sókè báyìí ọkùnrin dẹ̀ wà lẹ́yìn báyìí màá dẹ̀ máa twist ara mi màá twist ara mi màá twist ara mi bó bá ṣe ń wọlé màá twist ara mi màá twist ara mi màá twist ara mi so bó bá ṣe ń twist ara ẹ wàá máa rí pé number one bó ṣe wà yẹn tí òbò ẹ bá ti ẹ̀fẹ̀ gan bó ṣe sùn yìí ó ti cover ó ti jẹ́ bó ṣe sùn yẹn ó ti tighten òbò ẹ ó ti create bridge ó ti create bridge sínú òbò ẹ so bridge yẹn ó ti stop ó ti fúnra rẹ̀ stop okó ibi tí okó yẹn bá fẹ́ dé tó bá fẹ́ kó dé lára ẹ ló máa dé tó bá rí wípé ọkùnrin yẹn ó sì ń feel loose wípé ó sì ń feel pé òbò yẹn fẹ̀ ẹsẹ̀ tó wà nínú which is your right òun ló fi máa control ojú òbò ẹ ẹsẹ̀ tó wà lábẹ́ eléyìí máa wà níbi tó wà left yẹn máa wà out ẹsẹ̀ tó fi sí abẹ́ yẹn òun ló ṣó mọ̀ pé stretch ẹ ni òun ló fi máa control òbò ẹ bó ṣe stretch ẹ yẹn
wàá dàbẹ̀ ni pé òun gbé sókè láti tighten òbò ẹ mọ́ ibi itan ibi táì ẹsẹ̀ kejì yẹn òun ló fi máa control òbò ẹ so wọ́n bá ṣe ń dún ẹ wọn ò ní ibi tó bá fẹ́ kókó dé bó bá ṣe fẹ́ gbádùn ẹ ìwọ ló máa control ẹ bó bá ṣe fẹ́ kọkùnrin gbádùn ẹ ìwọ ló máa control ẹ so ẹ lọ máa try láti máa tó máa ti ń doyin tó ti mọ̀ pé ó ti bímọ one avoid sungbalaja style then lọ learn bó ṣe ń create bridge ẹ máa create bridge so bridge yẹn ló máa lè bridge yẹn ló máa stop okó yẹn fúnra rẹ̀ so yes irú style tí mo ṣe ń sìn most likely tó bá ṣe dáadáa obìnrin lè squat tó bá ṣe dáadáa so irú style tí mo rọra ṣe fún yín sìn tó bá mọ bó ṣe handle dáadáa tọkùnrin náà mọ bó ṣe handle dáadáa wàá rí wípé ó ti bímọ kò ní kọkùnrin má gbádùn òbò ẹ but when you don't create bridge tó jẹ́ pé every time ṣùgbọ́n alájà ní tó dẹ̀ ti bímọ kò sọkùnrin tó máa gbádùn òbò ẹ tó ti bímọ àfi tó jẹ́ pé ọmọ yẹn kò jáde láti òbò ẹ but tó bá jáde láti inú òbò ẹ there is tendency natural ó wà natural pé wọ́n máa feel ẹ̀ but most time tó bá dẹ̀ máa dó ọkùnrin látòkè ó máa rock ni tó jẹ́ wípé ibi tí o fẹ́ kókó yẹn kan ló máa kàn lára ẹ̀ the number to call is plus ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra nǹkan tó fi ń lá okó tó dẹ̀ fi ń lá òbò at the same time tó dẹ̀ máa ń jẹ́ kí ọkùnrin pẹ́ díẹ̀ bóyá ọkùnrin tó ń lo 10 minutes tẹ́lẹ̀ at least á lè jẹ́ kó lo bí i 15-20 minutes ó sì wà ńlẹ̀ àwọn ẹ̀yin tẹ́ dẹ̀ ti sanwó mi ò ráyè post lánàá màá post ẹ̀ níjọ́ Monday lọ́la lágbára Ọlọ́run so gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó màá post ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti sanwó ẹ pè mí sórí +447404851234 mo ń send lọ sí America ẹ̀yin ará America mo ti send batch kan lánàá mo send kan last week ó yẹ kẹ́ ti máa rí gbà ẹ̀yin tó kù náà máa send ẹ̀ lọ́la so fún ṣàbàrí yàyà ṣàbàrí yọyọ which is banana flavour and strawberry flavour so ẹ̀yin strawberry flavour ẹ̀yin flavour ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ sì lè pè mí kẹ́ call attention mi sí lórí +447404851234 ẹ má dẹ̀ gbàgbé láti bá mi ra ilẹ̀ Danabit ẹ pè mí sórí fọwọ́ ilẹ̀ Danabit lórí +447404851234 ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ wà in diaspora láti lọ register sórí shabarikolo.com mo máa ṣe ó possible kí n ṣe máa gẹṣin lọ lọ́la so ẹ jọ̀ọ́ mo fẹ́ yàn ní Texas ọkùnrin tó bá wà ní Texas tó ń fẹ́ obìnrin the woman is 51 ẹ kọ sí mi ọkùnrin tó bá wà ní Texas tó bá di lọ́la máa open fún máa gẹṣin lọ a ṣe máa gẹṣin lọ lọ́la ní agbára Ọlọ́run ẹni tó bá fẹ́ pè mí let me just give two people ẹni tó bá fẹ́ béèrè question lọ́wọ́ mi you can ask me any question now but tẹ́ bá practical creating bridge ẹ jẹ́ kí n wo bá ṣe lè ṣe practical yẹn náà. Àwọn bí mo ṣe fi wọ̀nyí sí mo fẹ́ wo bí tí mo ti lè ṣe tí mo lè ti fi wọ̀nyí ni o. Hello? Hello ma o, ẹ ká fún wa. Yeah, ká sọ. Ẹ jọ̀ọ́ mo ní question tí mo fẹ́ béèrè. Okay. Okó mi 2 inches ló kó mi. Mo dẹ̀ ní girlfriend kan but àti ìdóra rí but ó ní fùrọ̀ ńlá ìdí ẹ̀ tóbi gan-an. So kan tí mo fẹ́ béèrè ń sìn ni pé next week ń sìn èmi àti ten plan láti dóra wa. Ọ̀nà owó ni mo lè fi dó tí mi ò ní disappoint ẹ̀ pẹ̀lú 2.something inches tó kó mi jẹ́. 2.something inches yẹn macro okó ló níyẹn náà. Okó yẹn ní disease. Ó ti kéré jù. Ṣé tó bá rọ̀ ní 2.something àbí? Tó bá rọ̀. Okay, tó bá le ó máa ń fẹ́ tó bí 4 there. Kò lè dé 4. Ká sọ pé 3.5 tó bá le. Ẹni tó ní fùrọ̀ yẹn o lè dó ẹni tó ní fùrọ̀ ó máa disappoint tó bá máa dó má dó látẹ̀yìn. Má dó látẹ̀yìn. Make sure pé tó bá fẹ́ dó ẹni tó ní fùrọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ kí ó gbádùn ẹ̀ dáadáa ó máa fi ìdọ̀ ẹ̀ àti G-spot ẹ̀ bo ara ẹ̀ láṣìírí ni. So wàá dó níwájú. Dídó tó máa dó níwájú ó tiẹ̀ ní kó ẹsẹ̀ sókè kan wàá kàn ní pé kó latan ni. Wàá dẹ̀ dó so tó bá dẹ̀ ń dó wàá máa mú okó ẹ̀ wàá máa fi rìnrìn àjò yẹn látorí ojú ìdọ̀ ẹ̀ wá sínú òbò ẹ̀.
wàá tún fi ìrìn àjò yẹn padà láti inú òbò ẹ̀ lọ sójú ìdọ̀ ẹ̀ á máa rò pé okó lòun gbádùn kò gbádùn ìdọ̀ tóun stroke yẹn òun ló jẹ́ kó máa enjoy it because otherwise okó yẹn kéré kò ní rìn dáadáa àfi tó bá dẹ̀ fẹ́ á wọnú but á wọlé o á wọnú òbò bẹ̀ ó láti do mọ́ ìdọ̀ ẹ̀ ó láti do mọ́ ìdọ̀ ẹ̀ ó lè fi pílò gbé ìdí ẹ̀ sókè díẹ̀ so that okó ẹ̀ á lè kan G-spot ẹ̀ ó láti fi ìdọ̀ ẹ̀ bàṣírí bó ṣe fẹ́ do so that wàá do láti do sínú òbò wàá tún do jáde láti inú òbò sórí ìdọ̀ so a máa rò pé kó lòun gbádùn bọ̀ ìdọ̀ yẹn tó bá wá rí pé o ò lè mọ̀ yẹn ṣe tó bá ti ń dórú obìnrin bẹ́ẹ̀ yẹn lọ máa fi ọwọ́ kó máa fọwọ́ stroke ìdọ̀ ẹ̀ àbí tó bá ń do kó máa finger ẹ̀ at the same time tó bá dẹ̀ fẹ́ finger ẹ̀ òkè òbò ẹ̀ ló máa finger wá dẹ̀ máa do. Okay, ma. All right, ma. It's straight, ma. The number to call. I have one more. Mo ní chance láti. Mo lè gba one more call tí kí n tó máa lọ. Just one more call. Hello? Mo lè gba one more call. Hello? Hello? Ẹ pa Facebook yín, mo ń gbọ́ yín. Okay, ẹ pẹ̀lẹ́ mọ́. Yeah. Yeah, ẹ jọ̀ọ́. Báwo ni èèyàn ṣe máa mọ̀ pé okó ẹ̀ ó tóbi àbí okó ẹ̀ ó kéré? Tí okó yín bá le tán ẹ máa mọ̀ bóyá ó tóbi náà wọ́n ní tí ojúlómọ tó yónú náà tẹ́já ńlá bá sọ lómi à mọ̀ tókó yín bá le tán ẹ mọ̀ nígbà míì obìnrin lè ní fùrọ̀ kó dẹ̀ máa kó jẹ́ wípé size okó ẹ̀ lè wọ̀ bọ̀ tóbìnrin bá ṣe fùrọ̀ gidi mi ní dandan ni kó lóko tó tóbi bọ̀ má do látẹ̀yìn bẹ́ẹ̀ pé okó yín kéré ẹ lè mú tape kẹ wọ́n láti ibi tip ibi tip ẹ̀yẹn ẹ wọ́n sókè nígbà tó bá le díẹ̀ ẹ mọ̀ tókó bá ti wà ní between 4.5 to 5 is normal ó normal ó fine average. ní tó kó bá le tó. Tó bá ti fẹ́ le díẹ̀ try láti wọ́n. Ok ẹ jọ wọ́n mọ̀ tì ní wípé tí àwọn èèyàn tó bá ń dùn obìnrin tó bá wà lókè wọn kì í wọ́n máa ń fẹ́ sọ̀kalẹ̀ pé ó ń dùn wọ́n pé tó bá wà lókè ni o wọ́n máa ń fìlì pé ó ń dùn wọ́n. bóyá wọ́n ń jókòó sí lè máa já téèyàn bá wà lókè báwo lẹ ṣe ń jákẹ́. wọ́n máa bá fúlì tó ń dùn wọ́n pé ó ti ohun ọ̀nà fún àbí kíní kan ṣáà wọ́n máa ń kọ̀ọ̀pì. tóbìnrin bá wà lókè báwo lẹ ṣe máa ráyè jákẹ́ débi pé ó máa ló ń dùn òun obìnrin tó bá wà lókè òun lówó ẹ kó wà in control ó yẹ kó mọ nǹkan tóun lè gbà so tẹ bá ti ń bọ̀ tẹ bá fẹ́ lọ mọ́dà nìkan tó lè gbà ó máa create bridge ni obìnrin should learn how to create bridge so tẹ bá wà nísàlẹ̀ tẹ ń jákẹ́ lókè ó máa create bridge òun ló máa mọ nǹkan tó lè gbà tẹ bá ti ń jákẹ́ ó lè rọra máa yọ̀dí sókè tẹ pé oko yín á máa rin ìrìn àjò gan kó tó dé ibi tó yẹ kó ti dùn so obìnrin tó bá wà lókè tọkùnrin ń dó láti ìsàlẹ̀ tó bá ló ń dùn kò ní experience bó ṣe lè create bridge bó ṣe lè wà in control ni tóbìnrin bá wà lókè opportunity láti control oko tó fẹ́ dó iye tó yẹ kó wọ̀ díẹ̀ ni. Okay. Yeah. Thank you. èèyàn kan ti pè mí sìn. tí adé orí oko bá tóbi kò mean wí pé ó láti dùn obìnrin tó bá ní adé orí oko tó bá ń dó oko tí adé orí ẹ̀ tóbi in tó máa ṣe ni wípé systematically ló máa wọnú òbò yẹn o ò ní wọnú ẹ̀ just like pé kò díẹ̀díẹ̀ ni wàá kọ́kọ́ máa fi rìn wàá máa fi rìn ó lè lórú àwọn loop tí mò ń sọ yìí wàá kọ́kọ́ máa fi rìn wàá jẹ́ kí orí adé orí oko yẹn kó familiarize ara ẹ̀ wàá familiarize òbò ẹ̀ pẹ̀lú adé orí oko ẹ̀ tó bá ti rí pé ó ti wọlé
ní 1 inch tó yẹ pé kò dùn ẹ́ mọ́ wàá tún tẹ̀síwájú díẹ̀díẹ̀ ló máa fi ṣe. Ó dàbí ọmọ tó ṣe disvirgin ni téèyàn bá ṣe disvirgin tó bá padà lọ dóko again ó sì máa dùn later òbú ẹ máa used to oko so bó ṣe rí nìyẹn. Tí adé orí oko ọkùnrin bá tóbi tó dẹ̀ dórú ẹ̀ rí wàá kọ́kọ́ bá ṣeré wàá jẹ́ kó mojú òbú ẹ kára òbú ẹ kó sí lé sí lára títí kó tó di wípé ó wá fi wọlé. Sister Yinka, some women might not be able to control it if the man isn't allowed. Irọ́ ni tó bá wà lókè ọkùnrin ò ní power tó ìwọ tó wà lókè. Ìwọ tó wà lókè ló ní power jù so o lè control ẹ̀. Ìwọ tó wà lókè ìwọ ló ní power jù so o lè control ẹ̀ tó bá wà lókè. Ẹni tó bá wà lókè ló ní power so o lè control iye bó ṣe fẹ́ kí okó yẹ wọnú òbú ẹ tó. I don't know the time I'm going to do it tomorrow, but I just know I'll do it. Hello? Hello, ma. Yeah? Yes, ma. Yeah. Ọmọ kíni? Ma? Kíni o kí ló sọ? Ẹ sọ pé sista mo yọ yẹn mo ní instead pé ẹ mọ instead ṣé wọn ni mà. Ta ló jẹ́ mo yọ? Nínú tó yín mà. Mo yọ. Sista mo yọ. Àǹtí mo yọ yẹn. Àǹtí mo yọ wo? Àǹtí mo yọ wo lo ní interest inú ẹ bó ló ti jọ ló dà ipò tí mo gógóró yó. Anyway, ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ṣàbàrí yọ̀yọ̀ tó fi ń dóko tó dẹ̀ fi ń la oko ẹ pè mí lórí +447404851234 ọkùnrin ní Texas ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti pè mí tó bá di lọ́la máa gẹṣin lọ but mi ò tí mọ̀ time but kẹ́ tó wá sórí máa gẹṣin lọ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lọ sórí ṣàbàrí kò lò tó bá máa pè mí sórí show lọ́la mọ̀ wípé ó ti wà lórí ṣàbàrí kò lò tó bá máa pè mí sórí show lọ́la àbí o bá máa pè mí pé o like èèyàn kankan tó pè lórí show please kọ́kọ́ lọ sórí ṣàbàrí kò lò náà tó bá wà ní diaspora ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ó dà pé show yìí ti tó almost 2 hours now I don't want it to be up to 2 hours ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ṣàbàríkòlò.com iléeṣẹ́ danabit náà ẹ má gbàgbé o ire o ẹ ká sùn.